ọ̀gbẹ́ni tó gbọ́ pé lóòótọ́ kù lọ́mọ tó bá gbé mú yẹn máa gbẹ́mú yẹn fún ẹni ó ṣe àmọ́dọ́ yẹn ọ̀gbẹ́ni tibẹ̀ ibà ṣẹ́ṣẹ́ àbá. ìjọnu rèé. ayọ̀ ni kí ló ga ń bẹ̀ kí ló ga ń bẹ̀ ta ló sọ̀rọ̀ tẹ̀ sọ kó ga kí ló ga ń bẹ̀ àbí kí n fi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àti. ẹkún rẹ òun ìbáyé kéke ẹ wo jọ̀ǹpọ̀ jaburata nílé olórogún bí wàhálà ilé olórogún bá ṣẹlẹ̀ á diṣu àtàyànyàn akóbára àlè kóbára òkò ilé olórogún gbàǹkan gbé sinimá tí Korede Films production fi jáàmù pẹ̀rọ onídìí ní ilé olórogún tí ò ṣe é jẹ ilé olórogún àkójọpọ̀ àwọn ìràwọ̀ òṣèré ló kópa ńbẹ̀ Olúmídé Bákàrè Wùnmí Ayọ̀ Mọ́gàjí Kóredé Ṣóyínká Sáàtìà ọ̀dọ́mọdékùnrin onífújì ní Ṣáńkó Ràṣídì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé olórogún Babs Studio and Music Store tó wà ní Yànà Pájà ni ó ta bó bá jáde box office booster ni ó jẹ́ ó ń bọ̀ lọ́nà láìpẹ́. Babátúndé Korede Films production tún ṣe tá àti mìlú títí o bí sinimá Babátúndé bá jáde wàhálà ńlá ni ó ṣẹlẹ̀ torí tí àwọn kọ̀rọ̀ sí èèyàn kan lẹ̀ wà lásọ di sinimá Babátúndé iṣu àtàyànyàn ẹ̀gbọ́dọ̀ ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn kọmọ kan ṣo tó bí mọ́lẹ̀ kó pa á kó tún máa bá àgbórílẹ̀ àlàyé ní Clarence Shukura bá fárígá bá fi bí ọba ọkọ òun bá ṣẹ̀wọ̀n kátó wí kátó fọ̀ jìnnàdù dèrò ẹ̀wọ̀n ó dẹni tí ń fi ṣòkòtò pé gbèrò kọ ọba Babátúndé sinimá tó ṣàlàyé ọ̀rọ̀ ayé fún wa nípa pé ká máa ṣọ́ gbogbo tó bá fẹ́ tẹnu wá jáde tó rẹ́yìn lóhùn bó bá fọ́ kò ṣeé gbàjọ mọ́. ìwọ tani. bàbá ọkọ mi oyo máa fẹ́ rọ mi lé lórí. oyo ọ̀fẹ́ rọ mi lé lórí. ó mọ̀ sí i. àlọ́ mo tí yóò ìgò tí wà lẹ́ fẹ́ rọ mi lórí. jẹ́ kí n wá. níbo ló ti mọ tí yó. Lára ọtún dájú mi tí lọ́nà ọgbà wọn wà tí wọ́n sílẹ̀ kò dáa ò máa bí mi sí ẹ gan. kí ló ṣe kí ni. ọtún wọn sílẹ̀. ṣé mi ló lanu ṣàkàṣàkà ló dárúkọ mọ́ lórí ṣé mo ń ṣẹgbẹ́ ẹ ni. kò yẹ. kò yé mi. Babátúndé Yẹmí Ṣọládé làláyànmọ́ tí ò lè tàsé ẹlẹ́rùkẹ́rù má fi tiẹ̀ kó bá mi ní gbígbọ́sì Babátúndé àwòrán rẹ̀ mọ́lẹ̀ rekete àwọn òṣèré tó rí wọn halẹ̀ láwùjọ sinimá jákèjádò Nàìjíríà ló kópa ńbẹ̀ bíi Clarence Shukura Abíọ́lá Bímbọ́ọ̀ṣì Yẹmí Ṣọládé Péjú Ògúnmọ́lá Jìnàdù Èwèlè Ìyá Rainbow Ìyá Òrèrò Ìyá Kíkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá Babátúndé bó bá jáde á mèlú tìtì ẹ kú dúró náà o. ẹ rí bí mo ti ń wò yìí gan-an gbogbo àwọn tẹ ti bí bẹ́ẹ̀ bá bímọ ẹgbẹ̀rún síwájú rẹ̀ ni o àti sẹ́yìn ẹ̀ ni o ọwọ́ rẹ̀ gbogbo wọn ti máa jẹun wọ́n máa wojú ẹ̀ wọ́n tó lè jẹun ni. blasphemy mi yẹ kẹ́. ìwọ àti ta ni. o ti ń ṣe èrè mi ò ní kó kìíní sápò. wọ́n máa kówó sápò. mi ò ní máa gé ẹjẹ gidi. ọ̀dọ̀ mọ sọ́tàn yẹn o. ẹ fi wọ́n sílẹ̀. ìwọ àti ta ni. báwo lè. ẹ súnmọ́ bí gbogbo abiyamọ tí ń bẹ lágbègbè yìí mo gbé sinimá kan kàbìtìdé tó yẹ kí gbogbo èèyàn wò àfojúfẹ́ ni ìṣẹ̀lẹ̀ ńlá tó fa yánpọnyánrin láàrin ọmọ ìyá méjì àkọsẹ̀jáyé ló fa sábà bí ọ̀rọ̀ tẹ̀ǹtó súnmọ́ ní fi dọ̀tá ẹni tẹ̀ǹtá abínilé fi wá dààmú kòṣìkà ló mú lọ́ládé tó fi dà láàmú kì í jẹlẹ́gbẹ́ ògiri gbogbo ẹ̀já dúpẹ́ lọ́wọ́ lérè tàìmọ́ ọ̀mọ̀ràn tó mọnú aṣeni tó fojú ẹni bí hàn gbangba wá dẹkùn wàyí àfojúfẹ́ ni òjòdè òkè gbogbo ara ṣiṣẹ́ bí èyí sinimá àfojúfẹ́ ni ló túṣọ lójú ojú kedere pẹ̀lú àwọn àgbà òṣèré bíi lérè tàìmọ́ délé òdùlé adéwálé ẹlẹ́ṣọ́ òjò pagogo sáìdì balógun yẹmí rẹ̀mí ìyá àwẹ̀rù madam sajẹ tóyìn adéwálé tóyọ̀sí adékànyà tẹ̀sán àdìó òjòjẹ́ fúnra ẹ̀ tó kọ́ fully subtitle in english àfojúfẹ́ni aláwọ̀ ventures ló ń pin ló ń ta ní nọ́mbà 4 ìdìdì lẹ́nu ìdúmọ̀tà lagos tẹlifóònù 08037191143 àfojúfẹ́ni kẹ́ bò wìtìwìtì sinimá tó ju sinimá lọ. kò lọ fẹ́ ìyàwó mi. Oh, my baby.
mo nífẹ̀ẹ́ tẹ́ ẹ̀ sọ fún mi látijọ́ iná mi gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe mọ̀ pé ẹ ṣe nǹkan kan bẹ̀ ẹ kàn ń fẹnu sọ mo nífẹ̀ẹ́ ẹ̀yin náà ẹ wò ó ṣé òtẹ́ẹ̀lì ló yẹ ká máa gbéra wa wá tó bá jẹ́ wípé àti gba lẹ́sìn tèmi náà pé òkè ilé mi nìyí o ẹ lè wá kẹsùn ẹ lè wọlé at any given time tó bá wù yín ẹ dẹ̀ mọ̀ pé lẹ́yìn mi ò rí lẹ́yìn wọ̀ so kí ni problem mi gan ibi òpin yìí lé kò dẹ̀ pé mi náà lé bọ́tẹ́ ẹ gbọ́ mo sọ fún yín mo ní mo ti rí lé kẹ́ ẹ fún mi lówó tá a máa san ẹ dá mi lóhùn. Tóyìn tomato màá jọ ẹ́ lójú lẹ́nu èló ni owó ilé tó rí. mo rí bọ́ngálò kan 3 bedroom wọn àti agreement fee pẹ̀lú commission wọn ló máa jẹ́ 150,000 per annum ìyẹn ló ń jẹ́ pé àdèmá sanwó 2 years. That's it. Tóyìn tomato ṣorí ní ìjókòó mi bí n ṣe wà yìí màá fún ẹ ní 150,000 naira cash lẹ́yìn yẹn màá ṣe wá kọ check 200,000 naira fún ẹ. kí ló kù tó ń dá mi dúró kí n kàn lọ sanwó kí n lè kó kúrò nílé. farabalẹ̀ my baby. $150,000 naira. Yes. kí lẹ ti ń wò látijọ́ yìí ṣé eré lè ń sìn yín tí n bá kó yẹn dé ọ̀dọ̀ agent yẹn ní àárọ̀ ọ̀la a fún mi ní kọ́kọ́rọ́ má dẹ̀ move in ẹ wá wò báwo ni a ṣe free ńgbà yẹn sí kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ́ lè ṣe pẹ̀lú mi ńgbà yẹn ọlọ́run ọba. Tóyìn tomato ǹjẹ́ o mọ̀ dí tí mo ṣe ń ṣe gbogbo tí mo ń ṣe fún ẹ. mi ì mọ àbítẹ́ bá sọ fún mi. nítorí wípé àsìkò tó ń bá mi rìn mo mọ yàtọ̀ òótọ́ ni mo sọ fún ẹ kéèyàn tiẹ̀ lọ́rẹ̀ẹ́ ọkùnrin gan kẹjọ máa bára yín ṣe business àbẹ̀ṣà ń bára yín ṣọ̀rẹ́ téèyàn bá wo time yẹn tí ò bá sí changes kólúwọ̀ ẹ̀ ṣe kí ni kó pa ọ̀rẹ́ yẹn tì. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àsìkò tèmi tiẹ̀ ó papọ̀ ìyẹn ló ń jẹ́ wípé èmi ni wọ́n yẹ kó máa pè ní àdùnbárìn bá tó tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀nù lọ́wọ́ ọlọ́run ṣògo mọ́ bálọ́mí ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀nù lọ́wọ́ ọlọ́run ṣògo mọ́ bálọ́mí ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tọ́mátò. Tóyìn tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀nù lọ́wọ́ ọlọ́run ṣògo mọ́ bálọ́mí ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tọ́mátò. Tóyìn tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀nù lọ́wọ́ ọlọ́run ṣògo mọ́ bálọ́mí ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tọ́mátò. Ibi ayé ń lọ ọkọ àtaya ẹ fi yé wa for better for worse kò sí mọ́ oṣù ni ibi tó tutù lọ́pọlọ mi bá sílẹ̀ ń ṣe Tóyìn tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀nù lọ́wọ́ ọlọ́run ṣògo mọ́ bálọ́mí ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tọ́mátò. Show
kọ̀ọ̀kan ò jẹ́ kọ́ńpọ̀dù òkun ẹ rọra ṣe. Ayé ò lọ bí ọ̀pá ìbọn o. Oyin tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀. Olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀yìn lọ́wọ́. Ọlọ́run ṣògo mo bá lọ mi ò ṣe sùúrù lẹ́rẹ̀. Tóyin tọ́mátò. Oyin tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀. Olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀yìn lọ́wọ́. Ọlọ́run ṣògo mo bá lọ mi ò ṣe sùúrù lẹ́rẹ̀. Tóyin tọ́mátò. Oyin tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀. Olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀yìn lọ́wọ́. Ọlọ́run ṣògo mo bá. Màmá Akọ̀yìn, má ṣe báyìí. Má ṣe báyìí. Tá a bá kú àṣìlẹ̀jẹ̀ ẹran tó jẹrin lọ. Kí ló wí yẹn náà? Mo ní kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ fún mi? Ṣé ńgbà tó wá fẹ́ máa lọ ń sìn, ṣé o fẹ́ da àwọn ọmọ kéékèèké yìí lẹ̀ fún mi ni? Kí ló ṣe fẹ́ kí n tèkè àrú àwọn ọmọ méjèèjì? Kí ló fẹ́ kí n ṣe? Ṣé mi fẹ́ fi àwọn ọmọ mi sílẹ̀ fún ẹ? Ṣé o rò pé mi lè fi àwọn ọmọ tèmi sílẹ̀ fún wọn ni? Màá fi wọ́n sílẹ̀ fún àmọ́ ẹ kó o fẹ́ fi pa wọ́n kú àbí kó wá kó ìyà tó wà lára ẹ kó bá mi transfer ẹ̀ sórí wọn. Kò possible èmi ń ká àwọn ọmọ tèmi lọ ni. Mọ́mì, èmi ò lọ sẹ́ni wẹ̀. Mọ́mì, mi lè fẹ́ gbọ́n mi lẹ̀ mi dẹ̀ lè fi dáàdì mi lẹ̀. Dá mi, ìwọ ò lè fẹ́ gbọ́n ẹ̀ sílẹ̀ ò lè fi dáàdì ẹ̀ sílẹ̀. Kọ́yin, ìwọ ò lè fi bàbá ẹ̀ sílẹ̀. Ẹrin yín dẹ̀ ń pa mí. Ebi á pa pàṣà sí yín lára. Mọ́mì, èmi ò lọ síbi kankan. Ebi báyìí ni mo wà. Àti pé ìyà ò lè jẹ wá. Tẹ́lẹ̀ àtàná la ti ń bẹ́yìn títí tẹ́ ẹ̀ dá wa lò. Ẹ̀wọ̀n mi ò lè fi ilé bàbá mi sílẹ̀ o. Bẹ́ẹ̀ni, mọ́mì, ṣé fẹ́ lọ fún wọn bàbá mi ta ni? Tí o bá kẹ́sẹ̀ tó lẹ̀. Kí ló dé bọ̀? Kí wọ́n wá ẹ̀ sí mi ni? Bí wọ́n ṣe bá wo? Dáàdì ẹ̀ fi wọ́n lẹ̀ kàn máa lọ. Ọlọ́run ló máa tọ́jú wa. Àṣebá ní nǹkan àgbà bí èwe là ń rí. Ìyẹn ni pé mi ìmọ̀ ṣe mọ́ nìyẹn. Adara, Kọ́yìn. Sá. Ìyáyé ń lọ ọkọ àtaya ẹ fi yé wa. For better for worse kò sí mọ́ oṣù ni. Ibi tó tutù lọ́pọlọ mi bá sílẹ̀ ń ṣe. Oyin tọ́mátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀. Olówó bá. That's my darling. So, everything ti wà ńbẹ̀. That's right. As soon as tí n bá ti jáde nsìn, please try as much as possible láti sáré lọ sí báńkì. Mi ò fẹ́ kó dọ̀sán nítorí kí oòrùn má bàa mú jù. And again, tó bá dọ̀sán yẹn, òun pẹ̀lú tó máa ń pọ̀ ní báńkì. Mi ò dẹ̀ tún fẹ́ situation tó tún máa fi sọ pé ó dọ̀là. You understand? So please. Tí n bá ti tidy up kitchen sí, èmi náà sáré lọ. I love you. My dear, 7 days ló lóun máa lò. Ó tiẹ̀ lè má tó bẹ́ẹ̀. Ṣé àwọn gbogbo ṣe sọ the other time náà nìyẹn? No. Already a ti parí iṣẹ́ ta fẹ́ tá ń lọ ṣe ní Kaduna already. Kọ́kàn yìí ṣù check yẹn fún wa ká dẹ̀ gba nǹkan wa ní. Ó lè má ju 4-5 days lọ pápá. Ṣé àmọ́ kò bí mi sọ mi? Báyọ̀ fún ìjọ mi jẹ́ ṣọ́ òbí lè ṣe pé èmi nìkan ló wà Kò ní bẹ́ẹ̀ bí náà. bẹ́ẹ̀ lọ mẹ́jọ. Take care. Ọlọ́run aṣọ lọ. So wọ́n náà tètè lọ sí báńkì. Mi ì sìn ẹ́, mọ́tò jẹ́ lọ ṣe ti máa ṣe. Má bọ̀dá. Ṣé bẹ́ẹ̀ ni? Yeah. Love you. Bye-bye. Ìyá ilé ẹrù ènìyàn kan wá rí tẹ́lẹ̀ méjì ẹ ò rí bí. Oyin
tòmátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹnu lọ́wọ́ ọlọ́run ṣògo mo bá lọ mi ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tòmátò. Tóyìn tòmátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹnu lọ́wọ́ ọlọ́run ṣògo mo bá lọ mi ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn. Ẹlẹ́jàre. Security man ẹni yẹn. Tóyìn tòmátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹnu lọ́wọ́ ọlọ́run ṣògo mo bá lọ mi ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tòmátò. Tóyìn tòmátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹnu lọ́wọ́ ọlọ́run ṣògo mo. Tóyìn ilé ẹ̀rí. kí lẹ wí yẹn. Ilé ẹ̀rí. Èmi. Bẹ́ẹ̀ ni. Gba kọ́kọ́rọ́ kó wọlé. Èmi ṣì. Ṣílẹ̀kùn. Ẹ ṣé mo dúpẹ́. Farabalẹ̀, Ọlọ́run ló rán mi sí ẹ. Bí ẹ̀mí Ọlọ́run ṣe ń darí mi nípa ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe. Mi ò ní kó kúrò ní ọkọ̀ ẹ lásán. Ṣílẹ̀kùn. Èmi. Ṣílẹ̀kùn kó wọlé. Ọlọ́run á máa ràn mí lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ojú ò ní tì í. Ṣílẹ̀kùn my dear. Tóyìn tòmátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹnu lọ́wọ́ ọlọ́run ṣògo mo bá lọ mi ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tòmátò. Tóyìn tòmátò jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹnu lọ́wọ́ ọlọ́run ṣògo mo bá lọ mi ò ṣe sùúrù lẹ́rẹ̀ Tóyìn tòmátò. Hello, Yomi. Ha. Ó dẹ̀ ní kí ló dé tí mo pè ẹ́? Ó yẹ kó o ti dé látàná náà. Àti ìrọ̀jú tó ń ta wá sí Kaduna wá ṣe mọ àwọn pípọ̀ ẹnìkan ni wọ́n wà tó ń stubborn báyìí. Mo understand but ìwọ náà mọ̀ pé a ní doctor's appointment lọ́la. Doctor tó náà ní attention. Ọ̀la ni Friday náà. Fún kí tó ni. Ọ̀nà àkókò kó wa yọ. Mo mọ̀ pé àjọ ní ìdí ẹ̀ náà ni but mo láti tún bẹ̀ẹ̀. Actually ó máa tó bí ọ̀sẹ̀ bíi méjì tẹ́lẹ̀ kó ní tó padà sẹ́kọ̀ọ́ pẹ̀lú tó wá wí mi ò ní jó tó bẹ́ẹ̀ mọ́. Mama expect it. Okay, my dear, go take care. I love you. I love you too. Bye. Yomi. Ta ló ń bá sọ̀rọ̀? Bí ọlá màá ní. Ìyàwó ẹ̀. Ṣé o sì? Lórí ọ̀rọ̀ ìtàǹfà láti jọ iná màlúù, wọ́n tún ní dókítà láwọn méjì ní pé wọ́n tún fẹ́ ṣe tẹ́sítì kan fáwọn méjèèjì papọ̀ again. Yomi. Ìyàwó péjọ wò mo dé Kaduna so I have to go back to Lagos. Yomi. Mi ò rò pé máa lè dúró fún bísínẹ́sì wọn náà báyìí. Yomi. Àánú ẹ̀ ń ṣe mí. Kí ló dé? Àánú ẹ̀ ń ṣe mí gan-an. Ìjọba ìlú ẹgbẹ́ ṣe gbogbo kàtìkàtì ìdá. Máa ṣe tẹ́sítì kiri máa. Mo ní kó o dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀. Yomi.
wá wọ̀rọ̀ kó fi ṣàdá. Délé kí ló ń sọ lẹ́nu yìí? Ṣé mi ò wọ́gbọ́n tó ni? Medically o mọ̀ pa àdúró ojoojúmọ́ bá ṣe ń kúrò ní ọ̀dọ̀ dókítà kan là ń bọ́ sí kan tó bá dẹ̀ ń sọ tìbílẹ̀ náà o mọ̀ pa àgbẹ̀yìn so ọgbọ́n wo ló tún kò tọ̀tún ní wá. Yọ̀mí bí wọ́n lè mọ̀ kó ti ń dàgbà àgbà ti ń dé sí ẹ o ọjọ́ dẹ̀ ń lọ nìyẹn ọjọ́ òdo dẹ̀ nìkan Yọ̀mí ó máa bẹ́tà kó wá ọmọ kan sí Kaduna ìgangan particularly wọ́n tó jẹ́ pé ọ̀sẹ̀ méjì ní Kaduna ọ̀sẹ̀ méjì lẹ́kọ̀ọ́ ni wọ́n á dẹ̀ máa wá dé báyẹn bí a máa ṣàbíyamọ fún ẹ ó tàn. ẹ̀ṣọ́ yóò tí òye ẹ̀kọ́ lè tó yẹ ẹ́ o fẹ́ kó tọkùn mo fẹ́ gbọ́ sórí agreement tó wà láàárín mi àti Déọlá ìyàwó mi ni pé for better for worse. ìyẹn ní bọ́ọ̀dì bá wọn dájà for better for worse jẹ́ kí n sọ fún ẹ owó yẹn ò ṣiṣẹ́ mọ́ òwe àtijọ́ ni nísìnyí for better for stay for worse for go ní owó táwọn obìnrin pa sí nìyẹn ṣòwárí ọmọbìnrin tó bá wá síbí yẹn òun ni for better for stay títí ilé bá wá gbọ́ tó bá yarí tó lóun ò ṣe mọ́ for better for go nìyẹn kó máa bá tiẹ̀ lọ. Délé o thank you very much. ọ̀rọ̀ mi ò lé sí. ó lé sí èmi fẹ́ relax díẹ̀ nù. ọ̀rọ̀ mi ò lé sí. àbí Yọ̀mí tèmi mọ̀kọ́ ìmọ̀ Yọ̀mí ti wáyé padà o níwọ̀n tí mo mọ̀ dáadáa kó tó má rì tó jẹ́ pé o ti jẹ̀kẹ́ tó kọ́ tí bèrè mí ni. obìnrin máa tó bí o dájúdájú ọmọbìnrin ti kó ọmọ oúnjẹ kọ́ rẹ̀ ni. èlò ni ẹni ẹ fẹ́ tàbá. mo ní kẹ́ fún mi ní 8,000. 8,000 ní kí ni ẹ ti pẹ́ tẹ́ ti dé ìdí òru bẹ̀rẹ̀ ṣá jẹ́ pé ó pọ̀ gan bẹ́ẹ̀ tẹ́ pé 4,000 ló ń tà tí ẹ bá mọ ọjà náà gan pàápàá ẹ̀ rà 3,500. tẹlifíṣàn yóò ń ṣe 12 inches àbí 14. ní kí ni ló even torí tó wà pa gan pàápàá ẹ lè ra ju 4 náà lọ tẹ́ bá gbà máa fún yín ní 4 máa méjẹ ní jẹ́lú máa kú yín fún sínsìnsìn oníborí pé ẹ̀ ń wò mí níwò ẹni tó fẹ́ rẹ́ yín jẹ́ méjẹ ní chíìpì ọlọ́run. dáàdì kí lè báyọ̀ ṣe pẹ̀lú tẹlifíṣàn yìí. wọ́n fẹ́ lọ tún ṣe ni. irọ́ ni wọ́n fẹ́ lọ tún ṣe wọ́n fẹ́ lọ tà á ni. dáàdì gbogbo nǹkan tẹ́ sọ pátápátá lè gbọ́ ẹ fẹ́ lọ tà á ni. ìyẹn pé tẹ́ bá tà á sùn ebi á di méjì fún wa. ebi bí báwo. dáàdì ẹ mọ̀ pé tí ebi bá ti ń pa wá òun la máa fi ń gbébi sínú àti pé òun la máa fi ń wo cartoon TV Match àti Sesame Street dáàdì ẹjọ́ má tà. ẹsà ẹ má bínú ebi gan ò ní fẹ́ẹ̀sì mọ́. kí ló dé. tí bá ra tv wọn lè máa gbà lọ́wọ́ mi sure torí báwọn ọmọ yẹn ṣe sọ̀rọ̀ ara mi ṣó fi gbèpè wọ́n kàn ọlọ́run á máa wò ní ọlọ́run ní ká ọpọlọ yìí àbúrò náà lè gbà. dáàdì ṣe rí ń sìn èèyàn tó fẹ́ ra tẹlifíṣàn ọ̀sẹ̀ fún máa ra 4,000 ó dẹ̀ fáwọn 1,000 ṣe rí pé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ẹ jẹ́ ká kún fàdúrà nílé. ẹ wo yẹn dà ẹ jẹ́ kí n bá yín tọ́jú ẹ àbí. ìyá ilé o ìyá ilé. My chief. Èkùrọ́ lálábàákú ẹ̀wà tóyìn tómátò tó bá ṣọ̀run ni màá bá ẹ lọ o tó bá ṣọ̀run ni màá bá ẹ lọ o tó bá ṣọ̀run ni màá bá ẹ lọ. Irọ́ ni chief ẹ tiẹ̀ tí ṣetán àti lọ sọ́run kankan sìn tó ẹ lè bá mi lọ́rùn èmi àti yín àjọ máa lóra wa gbó kùtà èmi ni máa lò yín gbó ẹ lọ́rùn kankan. tóyìn tómátò My chief. sórílẹ̀ ayé
fún mi béèyàn bá ṣe tẹ̀ tí òun bá fẹ́ jẹ́ pé èèyàn ra tẹ̀ jẹ́. Another surprise. Ṣé o mọ̀ mí ìwọ náà mọ̀ pé máa surprise ẹ ní. $20. My chief. Can I call it? 500 naira. Yes, my dear. This is 250,000 naira. For shopping lásán ni. My chief. Ọkùnrin ló ké sí. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ojú ò ní tì yín. Gbogbo nǹkan tẹ́ bá ti ń dáwọ́ lé báyìí, á máa já sí rere. Ẹ ní ṣánkú mọ́ mi lójú. Ní agbára Ọlọ́run, ẹ̀yin lẹ máa lò mí gbókùtà. Èmi ni máa ṣe kí ni o? Máa lò ẹ́ gbó. Tú ẹ. Tóyìn tomato. Kí ló dé? Thank you so much. I love you. Ṣẹ́wárí chief. Yes. Ẹ wá jẹ́ kí n sọ nǹkan kan. Nísìnyí, ẹ gbalé fún mi. Ẹ ṣe everything. Mo ra ilé fún ẹ ni. Ẹ ra ilé fún mi, mo gbà ẹ̀yin kankan náà ni. Mo tún ra generator sí. Ẹ ra generator sí. Wá mo mọ̀ pé ẹ rà sí ṣe bẹ́ẹ̀ yín ni. Bọ̀ nǹkan tí mò ń tọ́ láti sọ fún yín sìn ni wípé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi. Máa wẹ̀ fún mi ní 250,000 pé kí n lọ fi ṣe shopping. Ṣé mọ̀ pé ó ń dà báyìí? Mi ò wá ní first situation jẹ́ pé lọ́jọ́ tó bá tún yá. Ẹ sọ fún mi wípé ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ àbẹ tó máa lọ ra ilé fóbìnrin kan àgbẹ̀ náà pé rí sweet 16 kan chief máa try all my possible best láti má let yín down ẹ̀yin náà ẹ má disappoint mi torí pé tẹ́ ẹ bá disappoint mi mi ò ní ever forgive you. Tóyìn tomato. My chief. Ó mọ iye ara ẹ̀. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó mọ iye ara ẹ̀. You are the apple of my eye. Ìwọ ni ẹyin ojú mi. Gbà mí lọ glasses fún. Màá yọ tẹ́lẹ̀. Gba remote yẹn kó fi pa iná yẹn. Wow, baby. Ọmọ sílẹ̀ ṣe ń díá ṣọwọ́ àdá ọkọ̀ kan ò jẹ́ kọ́ńpọ̀dù òkú ẹ rọra ṣe ayé ò lọ bí ọ̀pá ìbọn oyin tó máa tún ayé dáyé. Ẹ wo bí ẹ̀yàn mọ́ mi ò fẹ́ kẹ́ lọ máa disturb mọ́mí o kẹ́ṣọ́ra yín ẹ gbọ́ tó bá ní kẹ́jókòó sí kẹ́jókòó. Madam. How are you, my dear? Fine. Ẹ pẹ̀lẹ́. Yes, sir. Àwọn ọmọ tí mo ní wọ́n máa dúró sí ọ̀dọ̀ yín ni. Wọ́n ní kí n kọ́ àtúrẹ́ mi wọ́n fẹ́ jáde báyìí. Okay, ẹ fẹ́ jáde. Wọ́n ti fẹ́ jáde báyìí. No problem. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ má disturb mọ́mí o tí n bá dé tán bá sọ fún mi pé ẹ̀ ń disturb àwọn máa nà yín o. Àbá wọn lè disturb yẹn fún ọ ẹ má lọ sí. Ẹ ṣe gan ni. Àǹtí Oyin Kọ́sọ́lá. Àǹtí Oyin Kọ́sọ́lá. Yes. Kí là ń ṣe nílé? Kí ló dé? Ẹ jẹ́ ká máa ṣe wọn láǹfà. Oyin Kọ́sọ́lá. Yusuf, how are you? Fine. Kí ló dé tẹ̀ méjèèjì ò fi wá sí skul mọ́? Ìgbà tí kò sówó lọ́wọ́ dáàdì wa àdé láti dúró lé torí bá ti lé wa skul ìgbà tí kò sí nǹkan kan tá a máa ṣe sí torí ẹ̀ lẹ́sìn máa ń ṣe nílé. Kí ló dé tí kò fi sówó lọ́wọ́ dáàdì mi? Ó kúkú yọ Ọlọ́run. Ọlọ́run ò kúkú pín dọ́gba kádàrá tá a bá ayé nìyẹn. Ọlọ́run á kúkú pèsè fún dáàdì yín.
but mi expect kẹ́ máa ṣeré níta báyìí ó yẹ kẹ́ lọ máa kàwé yín àwọn náà ti kàwé ṣùgbọ́n kò sí nǹkan kan tá a máa ṣe all work and no play make Jack a dull boy ṣe tẹ́lẹ̀ rẹ̀ ṣe máa ń bọ́ síta báyìí táwọn ń ṣeré lè wọlé dé yẹn jẹ́ ká sí yẹn. isu ẹ ṣe ń bọ̀ àwọn náà ní pé ẹjọ́ yìí bá a kí mọ́ mi ò ó yà wọ́n. Kọ́yìn, how are you? Ẹ pẹ̀lẹ́, Dami, fẹ̀yìn ẹ̀. Lágbájá. That's good. Kí la fẹ́ jẹ láàárọ̀ ẹ̀ báyìí? Dáàbò nǹkan tá a jẹ lálẹ́ àná la máa jẹ láàárọ̀ yìí. Gàrí. Abẹ́lé nǹkan ní tẹ́lẹ̀ fún wa jẹ. Èmi rò pé ó ṣàárọ̀ ni. Ìgbà tí kò sọ́ṣọ̀ fún wa nǹkan tá a jẹ lálẹ́ àná fún náà la máa jẹ láàárọ̀. Dáàbò tẹ bá fún wọn rice a lè refuse láti jẹ rice torí gàrí gan ti sọ àwọn. Ọ̀dà a ní jẹ́ kó sú wa ni. A ní jẹ́ kó sú wa ni. Àsìkò ta ni ẹ? Ẹ ká sà. Yínká, báwo ni? Èwo ló ṣe? Gbé lẹ́tà ní sọnù bọ́ọ̀sì náà. I see. Ọ̀ṣẹ́, God bless you. Mọ́mí bọ́. Tàbí kí wọ́n. Okay. Good. Good. Màmá dúpẹ́. Ta ló kọ lẹ́tà sí mi? Ilé-iṣẹ́ kan tí mo máa apply sí màmá ní kí n wá ṣe interview báyìí. Ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà kọ́lọ́run lè jẹ́ kẹ́ pass. Àmín. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ wà ní dákẹ́ o. Gbogbo yín náà ní kẹ́ jẹ́ ká jọ gbàdúrà o. Dádì, a mọ̀ pé inú yín dùn bọ̀ kò sí nǹkan tájúwẹ́ ò lè ṣe ṣe é máa kún fàdúrà. Á kún fún lágbára Ọlọ́run. Ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé àwẹ̀. Bójú aago 12 lágbára yín gbédé ẹgbàá kì í pààyàn. Ẹ gbé gàrí yẹn, ẹ gbé gàrí, ẹ lọ gbé gàrí yẹn, ẹ lọ gbé gàrí yẹn. Ṣúgà kékeré tá a lòkùn yẹn náà ẹ rọra yọ sí kó lè dùn kí ó ti yẹ kó lè dùn. Ọlọ́run bàbá mi ṣe kó wá ṣe parí o. Ìyá nílé ìyá nílé. Àwọn ọmọ yóò bọ̀. Dámilọ́lá, Kọ́yìntọ́lá. Kí ló dé ṣe fún omi kẹ wá gbóúnjẹ yín kẹjẹ? Ẹ̀kọ́ wà lórí dípò ìgbà kẹlẹ́ ọmọ onílẹ̀. Ẹ kú dòkó lọ. Ìjàre. Bọ̀dá mi. Àmàrí ẹ̀. Ẹ rí mi. Ẹsẹ̀ ní rí mi. Ẹ wò ká má fi ọ̀rọ̀ lẹ́sàn-án. Ẹ kàn yẹ́sẹ̀ wá síbi yìí, mo ti ní máa délé yín pé kí wọ́n á bí yín pé mi ìmọ̀ṣẹ́ tá a ṣẹ̀ tó fi jẹ́ pé ẹ̀ ń ṣènáwó ẹ̀ ń tẹ̀lé débi kẹ́ sọ fún wa. Mo kàn rí ọkọ yín tí mo rí èrò lóríṣiríṣi tá tó ń mu tó ń jẹ tó ń ṣe gbogbo ẹ̀. Ẹ ti ẹ̀ jẹ́rìí sí iye kájà bá wọn ju mẹ́ta lọ. Wọ́n àmọ̀ sọ fún mi, mímọ̀ sí kan òní sọ fún yín, òní sọ fẹ́ gbọ́n tí mo lẹ́lò mi. Ṣé bí kọ́lọ̀ wọn sọ mi pẹ̀lú ọkùnrin tí mo lọ fẹ́ yìí ni? Tí àmà ẹ̀yẹ tá máa fọ̀rọ̀ àtọ́jú títí ń ṣiṣẹ́ bọ̀, wọ́n sá ní yọ̀gbà pẹ́ńsàn. Pẹ́ńsàn tí wọ́n ní yọ̀gbà fẹ́ sọ fún mi iṣẹ́ o. Èyí náà lọ wá mú gbogbo aráàlú tí lọ yáwó káàkiri tí lọ yáwó lọ́wọ́ fún lọ yáwó lọ́wọ́ sí pé kí wọ́n jẹ tí wọ́n bá fẹ́ bó ṣe wù ọ́. Ọmọdé púpọ̀ tẹ̀mẹ́ láti gbọ́ àwọn òpè níbi lò. Ó yí ibi tí ayé yàtọ̀ wọ̀ ni. Nígbà àtọ̀kọ́ gbówó yẹn kọ́kọ́ fẹ́ dé báyìí, òun lọ kọ́kọ́ ránṣẹ́ sí pé bídò owó fẹ́ dé báyìí o. Eléyìí sọ àmúkà bí ṣe ń gbóbi dúdú bẹ́ẹ̀ ní gbé pa. Kọ̀lẹ́ láṣẹ̀ fi sùn. Ìṣẹ́ tí mo fẹ́ fẹjú ẹ̀sùn tó lè wọ̀ gbogbo wọn òfin náà mi ti máa tẹ̀lé fẹjú ẹ̀sùn ẹ̀yìn ẹ̀ ni wọ́n wà. Ẹ̀yìn wọ́n wọ̀ rẹ̀ ti sú mi o. Ó ga o. Láì rí owó, ṣọ́ọ̀tì rí owó. Wọ́n ègbówó fún wọn ègbówó. Ó ní ká dúkà máa jẹ wọn máa yáwó wọn máa náwó. Owó ló ti yá. Owó ló ti yá.
kì í ṣe owó kékeré wọlé àlẹ́ ṣé ọlọ́run òye ni mo fẹ́ kẹ́ ẹ pè é torí wọ́n níbi sùn yẹn bá ń sùn yẹn fọwọ́ bù ú kọ́mọ̀jà àwọn olè wá ká ìní mọ́lé nítorí owó oníyànmọ́ tí ó gbà lẹ́lẹ́gbẹ̀rún mo kọ́mọ̀jà àwọn olè wá ká mi mọ́lé kọ́mọ̀ kò tiẹ̀ bá mi. bàbá mi ẹ máa bá àǹtí mi sọ̀rọ̀ àǹtí mi ò kì í gbọ́rọ̀ mo máa ń pè wọ́n nígbà pé ẹ fi ọmọ àyè sílẹ̀ bàbá arúgbó ẹ kàn wọ́n jókòó tí kílẹ̀ ẹ fi ṣe. tọ́lá kò gbé ẹnu burúkú ẹ sí ọ̀hún. kí ló dé wọ́n pè é síbí yìí ẹgbẹ́ mi lórí mi tó ń sọ̀rọ̀ tó ń dá sí. màmá kò rí bẹ́ẹ̀ yẹn èyí láti sọ the right thing the right time. ó lẹ́ o léyìnbó. obi mọ́mí tọ́lá sẹ́ǹsì wà nínú ọ̀rọ̀ tí ọmọdé yìí sọ. sẹ́ǹsì tó wà nínú ẹ̀ ẹ jẹ́ ká bá mọ́ ń bá ọmọ yìí wí o nítorí tìta ni o nítorí táwọn àgbàlagbà bá jókòó tó bá lọ yẹnu sí àbùkù náà máa kàn ọ́. ẹ wò bọ́dẹ́ àmì sẹ́ẹ̀rí ẹ má bu ọmọ yìí o nítorí kò kéré òun náà sì ní láti dá sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ṣùgbọ́n wọn fẹ́ bẹ bí ìjẹ ni nítorí kí ni mò ń rí bẹ́ẹ̀ ẹ ju àfàyàfàyà gbégbé nu káyọ̀ bá fẹ́ bẹ bí ìjẹ ti ba ìṣòwò ìjẹ màá ní kọ́ lọ tọ̀wọ̀ tó bá tọ̀wọ̀ kò ní fẹ́ kú ọ̀mẹ́ ṣùgbọ́n kọ́lọ̀ mi bàbá wà jẹ́ bí ọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ìyọ̀ǹda ìyàtọ̀lá kọ́lọ̀ dán ọkùnrin ìbò kẹ́rì. aláṣìírí sórí tọ́lá kò yé ẹni tó bá mọ ọkọ àbúrò mi dáadáa ò ní sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ yẹn. kò lè filẹ̀ kò sọ wọ́n àrí kankan jẹ́mẹ̀ tá à ń jẹ́mẹ̀ náà nù tá à ń jẹun kò sí nǹkan kan mẹ́ kọ́mọ̀ nǹkan ọmọ ọ̀sán ni tá à ń pẹ́ nǹkan mẹ́ta lọkùnrin gbọ́dọ̀ ní wọ́n gbọ́dọ̀ ní gbà sára wọ́n gbọ́dọ̀ ní gbà sẹ́nu wọ́n sì gbọ́dọ̀ ní jù sọ́hún. nípa jù sọ́hún bí ọba tẹ̀ nípa sẹ́nu àti gbà sára jù sọ́hún. now tó bá délé sọ fún kórìí mi sórí torí ká lè rí olùdámọ̀ràn la fi níyàwó nígbà tó ṣe kátikàti yìí látijọ́ yìí ìwọ ò lè pè mọ́ra kó o bá sọ̀rọ̀ ni. tí ẹni yé èkó náà gbọ́dọ̀ ní ìmọ̀ tiẹ̀ tó ẹsẹ̀ mọ́ ni tó máa ń sọ̀rọ̀ ọjà ìrọ̀jà yìí tó ṣe ń rọjú wọn bẹ́ẹ̀ ni ọmọ ọ̀run mú bọ̀. kéègbọ́ tí ẹni yé kò sọ pé gidi kò sọ pé gidi kí ẹ tó bá ń tó láyé tó kọ́ lọ́mọ jẹjẹ wù ọ́ parí ìrìn jẹ wù tó láyé. ọlọ́run nílé ẹ kó di ẹrù ẹ. àmín. màá tó bá sọ kórìí mi. yí ọkọ mi àwọn ìyá tó náà kí gbèsè tó délẹ̀ bọ̀dẹ́ àwọn onígbòho la gidi lọ sẹ́yìn ẹ̀yìn mọ̀ jẹ́ pé nǹkan kan bọ̀ ẹ lọ síbẹ̀ kí ẹ lọ mẹ́gbà tí ìgbà tí ẹ lọ wọ ọkùnrin. tí ìbá ṣe wí pé ẹjẹ́ ìyá ọkọ mi ọ̀rọ̀ tí ìbá sọ lé mi. àmọ́ ní yẹn sùsà máa dà ẹ́. ọ̀rọ̀ burúkú lẹ sọ yìí bí ẹ̀kọ́ yóò bàbá yín wí ọ̀rọ̀ burúkú lẹ sọ jáde lẹ́nu kẹ́mi náà kọ́ ọkọ yín wò kẹ́mi má jẹ́ kẹ́gbọ́n yín gbọ́ ẹ wò ẹ ṣe ẹ bù ẹ bọ́ta mi mọ̀ ilé mi àyè àbí bàbá ẹ̀ náà wọ́n mọ̀ lọ fún àmì mọ̀ pé yóò bí inú ni wọ́n lọ jẹ́ ẹ̀rí ọ ìyá rẹ̀ ò lè bà kò lè dé bí wa ọmọ tí mo fi sùn tẹ̀kílé ọjà ẹ̀yìn bọ̀dá mi bọ̀dá yín kọ̀ ọ̀gá wọn. èyí tó máa tún jayéjayé ẹlẹ́wà tó pọ̀ olówó bá ń sọ̀rọ̀ kí tálákà gbẹ̀yìn lọ́wọ́ ọlọ́run ṣògo mọ́ bá lọ mí ò ṣe sùn. tí ò bá ń ṣe wípé torí kò jẹ́ fine boy ọjọ́ fine boy tí mo rò mí lára ọlọ́run yẹ kí n ti lé ẹ̀dá mi ṣe pé. ṣé ó le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ. kí ló ń ṣẹlẹ̀ bí. ó mọ̀ pé òun wúlò fún nǹkan kan lẹ́yìn pé ẹ máa ṣe orí fún ẹ máa ṣe gbá fún ẹ ìwọ ò ti ẹ̀rù orí jọ kan pé àbẹ̀bí tí mo dẹ̀ ń ṣorí fún ní gbogbo ìgbà tó dẹ̀ ń pé bó ṣe ń jù wá báyìí ni mò ń mú fún ẹ bó ṣe ń jù wá ni mò ń dẹ́ ẹ lóhùn mo bìlíìfù pé ó yẹ kó lè rò pé ó yẹ kó lè máa ń kó máa fún wa. èèyàn ni èmi gan ń kó ẹ jẹ èmi gan ń kó ẹ jẹ gbogbo pòtépò ra ẹ gan ṣe kí ni ó ń dùn mí gan. ìgbà tó ń kó mi jẹ. ó dà fìyẹn lẹ kí nìkan tó fẹ́ sọ fún mi. tí mo fún yàn kan ló ra léè tó gbé mi síbẹ̀ kí ló sọ̀bọ̀ náà kó rẹ̀ pé àjẹ́ kan ra káà fún bèbí mọ́tò òun pọ̀ jù náà èèyàn kan ní ká ó ní mọ́tò mẹ́wàá kí ni problem ẹ. ó dáa ó mọ ọkọ tó ṣẹlẹ̀ ń sìn màá wá ra 747 fún ẹ. tó tán mo fẹ́ kó máa rìn ilẹ̀ lẹ́ẹ̀ ara fẹ́ kó máa fò lókè yìí ọlọ́run bébì. àbí kó máa gbé mi lọ patí nìkan náà ni. ààrẹ náà ni bébì náà. ẹ káàbọ̀ máa dìá. ìwọ ọmọkùnrin lemọ́lemọ́ ẹ̀ ń pọ̀ ń bí báyìí kí ló wà láàrin wa àti arákùnrin. Chief mo ti sọ fún yín ní àìmọye ìgbà wípé cousin mi ni
kí lẹ tó fẹ́ kí n sọ ẹ̀wẹ̀ mi àti ẹ̀ náà ẹ ṣáà ń pẹ́ gbogbo fámìlì mi ṣe pupa nìyí cousin mi ni. wọ́n tiẹ̀ kí lorúkọ ẹ náà. Kamoru Adébáyọ̀ ni sà. ǹjẹ́ ìwọ kọ́ ló wá gba iṣẹ́ kan ní ọ́fíìsì wa. bẹ́ẹ̀ ni sà ebi ni. very good mo wá fẹ́ sọ kíní kan fún ẹ mo fẹ́ kó o jẹ́wọ́ fún mi ohun tó wà láàrin ìwọ àti ọmọbìnrin. bó ṣe rí gangan ló yẹ sọ fún yín yẹn chief. tó bá kọ̀ tó bá lò jẹ́wọ́ ṣé o mọ iye owó contract tó ní lọ́dọ̀ wa contract 15 million naira ló ní ní ọ́fíìsì mi. bẹ́ẹ̀ ni sà. tó o bá jẹ́wọ́ contract yẹn kò jẹ́ tiẹ̀ mọ́. ẹ má jò rí bẹ́ẹ̀ sà ẹsẹ̀ má yẹ kó rí bẹ́ẹ̀ sà ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ sà bó ṣe rí gangan ló yẹ sọ fún yín yẹn sà. ó dà náà jẹ́wọ́. Kí ni mo ní kí ni. bó ṣe rí náà nìyẹn bó ṣe rí gangan nìyẹn. ọ̀rọ̀ 50 million lílé yìí ẹ̀sà nǹkan tó ṣẹlẹ̀ ní pé kò ń ṣe nǹkan rẹpẹtẹ náà à ń flẹ́ńjọ náà ni. èmi ò kì í ṣe ọmọ títì sọ̀rọ̀ gidi tó máa yé mi. ẹ fẹ́ ra yín kan tí mo sọ fún yín ni pé à ń di ara wa ni. sórí wọn ti ẹ mo mọ̀ ẹ́ pé ọmọ elépo ni ẹ́ wàá dẹ̀ padà lọ fọ ìgò epo rẹ̀ sórí ẹ̀yin obìnrin orí yín ò pé tẹ́ ẹ bá rí ọkùnrin tó ń náwó fóbìnrin ẹ rò kórí ẹ ti dàrú ọkùnrin tó wíkẹ́ẹ̀dì ló ń náwó fóbìnrin wọ inú ilé yẹn lọ àtẹ̀yí tó wúwo àtẹ̀yí tó fúyẹ́ nínú ẹrù ẹ wọlé kó lọ́kọ̀. èmi tó yí tòmátò ó rẹ fi yẹn halẹ̀ mọ́ mi ṣé òrókòlókò kókò tó gbìn pàṣẹ ni chief mo ní ṣé òrókòlókò kókò tó gbìn pàṣẹ ni àbí kò ní nǹkan tó rọjú mọ́ lára mi ó lè halẹ̀ mọ́ mi mo ń lọ kẹ́rù mi. tóyí tòmátò wá ń bí mo rò pé ó ní làákàyè èèyàn ní ẹnu àti pé mo rò pé bóyá o ní ìtìjú o ní ìtìjú o dẹ̀ ní làákàyè o mú kankan wá ní ilé yìí o dẹ̀ ní mú kankan jáde ṣé o ní bó ṣe dúró yẹn bó ṣe dúró yìí bó ṣe wà yìí bẹ́ẹ̀ ló ṣe máa jáde nínú ọgbà. kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ lè ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ lè bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lásìkò tèmi. tóyìn tòmátò bọ́ọ̀tà nù ọgbà yìí mo ní kó bọ́ síta. Security bá mi bọ́jú lọ́rọ́bìnrin jáde bọ́jú rẹ̀ jáde nínú ọgbà yìí. ìyẹn èmi tó yín tòmátò èmi tó yín tòmátò. bọ́jú rẹ̀ jáde. ìyẹ ò pé ni orí yẹn yìí. bọ́jú rẹ̀. owó àti ta ni. ṣé máa bàjẹ́ ni. fíbí sílẹ̀ jẹ́ kí n bá bàbá ṣe èrè bàbá olówó ogbó tó ń ṣílẹ̀kùn kó lè jẹ́ kí n bá sọ̀rọ̀ owó àti ta ni bàbá ọmọ ọ̀ta bàbá ọmọ ọ̀tá ta ló ń bá sọ èmi gan lọ fún ẹ tìmí sílẹ̀ jèrè. dúdè mi wàá mọ̀ pé wèrè ju èrè lọ. wàá mọ̀ pé wèrè olówó ni mi bọ́ọ̀tì tẹ̀. sílẹ̀ sórí wọn tiẹ̀ tí ọ̀rọ̀ bá kan ọ̀rọ̀ olóbìnrin báyìí mi ò ń lé ọkùnrin ẹgbẹ́ mi magun máa ń yìn wọ́n bọ̀ ni. mo fẹ́ dọ́gbọ́n mo béèrè lọ́wọ́ orí o abẹ́ orí gbẹ̀yìn ọ̀rọ̀ mo dára tán lẹ fi ṣekú para yín o Sisi ológe abẹ́ orí gbẹ̀yìn ọ̀rọ̀ Tóyìn tòmátò sórí gbẹ̀yìn rẹ o. kí ló rí eré. Banda! Thank you. Da Wambi. Sir? Wow. Yes, sir. Wambi. Yes, sir. Yes, sir. Kò tiẹ̀ ní àyà kò lè jẹ́wọ́ mo approve contract ní wákàtí. Thank you very much, sir. Thank you, sir. Hey, come on, sir. Thank you, sir.
ẹ ṣe kan sà. òtítọ́ ló gbé ẹ o. òtítọ́ ló ṣe kí ni o. òun ló gbé mi sà. ẹ ṣe kan sà ojú òní tí ì sà. mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n ó béèrè lọ́wọ́ orí o abẹ́ orí gbẹ̀yìn náà rọ. mo dára tán lẹ́sí ṣekú para yíyan Sisi Ológe abẹ́ orí gbẹ̀yìn náà rọ. Tóyìn Tòmátò sórí gbẹ̀yìn rẹ̀ o. gbẹ́sẹ̀ rẹ̀ náà àbí báwo ló fẹ́ gbé o ṣáà tó kó tó kó di ẹ̀ ń ta ni. Tóyìn Tòmátò. Fi mí sílẹ̀ fún mi ìyàwó wa bó. Kí ló dé máa fọ́lọ́kadà? Fi mí sílẹ̀ jẹ́rẹ́ à. Kí ló dé? Fún mi lọ́wọ́ tí máa fọ́lọ́kadà náà máa béèrè nǹkan tó dé. Èlò. Fún mi ní bóyá 100 àbí 200 naira. Ní bá gé nǹkan tó bá gbé. Ní bá gé mo kàn sáré dá dúró náà ni. Ṣé o bàbá olórí burúkú yẹn ti lé mi jáde. Kò yẹ kí n mú pin. ọ̀kadà àgbà? Kí ló dé? Ayé ìyá dára bá mi ò ṣe. Kí ló dé? Bàbá olórí burúkú yẹn ti lé mi jáde. Kí ló ṣe? Mi ò ṣe nǹkan kan fún náà. Kò ṣe nǹkan kan fún. Ṣé o mọ fine boy mi yẹn ni bàbá burúkú yẹn ká mọ́dọ̀ mi. Bọ́ tó ṣe nǹkan kan fún náà. Ó ká fine boy ẹ mọ ẹ lọ́dọ̀. Ṣé ìwọ wà bẹ̀? O mọ lọ́tò lè pa. Mo sọ fún pé cousin mi ni a dẹ̀ ti introduce ẹ̀ náà as my cousin. Bí bàbá yìí ṣe lọ ká nìyẹn kó ti wáṣẹ́ wá sí company orí ń gbà kan. Ó wá sọ fún yẹn pé tí ò bá lè jẹ́wọ́ fún òun ò ní fún níṣẹ́ mọ́. Ọ̀dẹ̀ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí kà ní. Kò ní kà. Ayọ̀kọ̀bí tiẹ̀ bá tòun jẹ́. Kò ní kà. Kí ló wá fẹ́ ṣe ń sìn? Lẹ́yìn tí wọ́n jẹ́ kó mú pín nìyí. Ibo ni mo fẹ́ lọ ọ̀dọ̀ ẹ náà ni máa wà náà. Èmi bọ̀dá ìyàwó wọn ọmọ méjì Rashida èmi ìwọ náà tún wá jọ àtòyìn ẹ lè bú àgbà àwọn abilékọ méjì tábàtì àwọn amadálé mo ṣúṣe nu yàrá kan pẹ̀lú fámìlì kan ló tún yẹ ká dá sí ni wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn. Bùsáyọ̀ ò nílé ṣe ẹkún ló kàn náà rẹ̀ ń sìn ò nílé bẹ́ẹ̀ mi gbé bíbá yìí kò dẹ̀ rí nǹkan kan múnú ẹrù ẹ. Kò jẹ́ kí n mú pin. Àbí wàá lọ padà sọ́dọ̀ bàbá Kọ́yinsọ́lá. Bàbá Kọ́yinsọ́lá. Ó ní lè gbé bí pẹ̀lú wo mi wo ṣọlá ẹni tó ń wò yẹn èmi mo tẹ́ ta torí bọ̀dá àti ìyàwó ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ mi lé àbí màá ṣáyà tún ìkẹta ń dìmọ̀ràn. So tíwọ náà bá ń gbé bíbá yìí tó bá fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi pẹ̀lú ẹ̀ á pàṣẹ sí orí ẹ̀ ní ìta gbangba. Wá ọ̀rẹ́ òun sọ̀rọ̀ má bọ̀ wá jókòó. Ṣorí nǹkan tí a bá máa ṣe la máa yìí sí. Káàtì ẹ̀ lójú ń tiẹ̀ báyìí ó fẹ́ padà sọ́dọ̀ bàbá Kọ́yin nísinsìnyí tí n bá ti bẹ́ẹ̀ ṣe àrẹ́ńmẹ́ǹtì ẹrù ẹ̀ yẹn ó lè padà sọ́dọ̀ bàbá Kọ́yin so á lọ sùn lóòtẹ́ẹ̀lì lálẹ́. Kò sókò kan lọ́wọ́. Má wọ̀rì màá wọ̀ bá ṣe máa sùn lóòtẹ́ẹ̀lì lálẹ́ but pé o máa gbé bíbá ipẹ́ lémi àti bọ̀dá nìyẹn kò lè possible the worst tó máa happen kémi pẹ̀lú ẹ̀ ká lọ rẹ́ǹtì ilé kò sówó lọ́wọ́ ẹ̀ àtàvaluable sẹ́yìn náà sáré strike nígboro. Àlè dálé moṣú sílé fámílì onífámílì yàrá kan àtàbọ̀ lọ ń gbé bí o mọ̀. Oúnjẹ nìyẹn ó wá ń sunkún òṣì kan sí i ó ń sunkún òṣì ẹkún òṣì wo ló ń sun. Mo ṣàtọ fún ẹ. Fi mí sílẹ̀ jẹ́ fi mí sílẹ̀ kí ló bẹ́ẹ̀ ti jẹ́ sí i. Má ṣe nǹkan kan wọ́n ti tiẹ̀ ta òru ọ̀kadà san ó fẹ́ máa pariwo mọ́ mi ó yẹ pariwo mọ́ mi náà torí tiẹ̀ nìkan ló máa ń yí ẹ. God dúró ọmọdé kọ̀ọ̀kan tó ní cupboard. Chair. Table. Biro. Blackboard. Dúró Welcome back, Daddy. How are you, children? Fine. Daddy, báwo ni service ẹ lọ ṣe? Oda, thank you, my dear. Ṣé pass? Dami, bẹ́ẹ̀ kọ́ náà ṣe máa ń ṣe yìí. Ṣorí téèyàn bá lọ ṣe interview ilé-iṣẹ́ tó o bá wá yege ilé-iṣẹ́ yẹn á wá kọ lẹ́tà padà sí ẹ pé kò wá bẹ̀rẹ̀ iṣẹ́ o
kì í ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ téèyàn bá kúnkún ṣe kínní ẹ̀ ló máa gbé sí ó ti yé yín wọn ò ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣe àti ẹ̀wà dúpẹ́ tó láwà tá a lọ ṣe àpọ̀ àti bíi 11 àmọ́ èmi náà pèsè ìkẹrin ìgbà tá a dẹ̀ fi máa rí aago 12 báyìí mo ti ṣe tán. ilé ẹ̀ta fi wá pa alẹ́ ti ṣù. ṣé o mọ bí àì. ó mọ bẹ́ẹ̀ ṣẹ̀rí àti bí àì mo ti fẹsẹ̀ rìn dé Agége. dadi adẹ́sẹ̀ yẹn ni kí lẹ máa jẹ. ṣé ẹ̀yin ti jẹun ẹ̀dẹ̀ tí yó ọlọ́run ayó èmi náà. dáàdì ṣe máa mú gàrí. ṣé gàrí kù ni. ó kù. Máa mú. ẹ ṣé o. Kọ́yìn. Dami. Níbo lẹ ti rí mọ́ínmọ́ín? Lọ́sùn. Wà á dàbí lọ́la. Ṣé mọ́ínmọ́ín méjèèjì la máa jẹ? Kí ló wà bẹ́ẹ̀? Jẹ́ ká jẹ́ tán. Jáfẹ́ ọkọ̀ pamọ́. Ká dẹ̀ jẹ ọkọ̀ tó kù. Torí tẹ́bi bá ń pa wá, ṣó fẹ́ ká máa wò bẹ́ẹ̀ ni. Òótọ́ ni, òdodo lọ̀rọ̀ tó sọ. Jẹ́ ká jẹ ọkàn, ká dẹ̀ fẹ́ ọkàn lẹ̀. Ókè. Ìyá ilé ẹrù ènìyàn kan wá rí tẹ̀lé méjì. Ẹ dàgbà. Nǹkan kan ò ní ṣe yín o. Lágbára Ọlọ́run ẹ̀yin náà ẹ máa rí ọmọ tó máa ṣàánú yín. Lágbára Ọlọ́run. Ìyá ilé ìyá ilé ẹrù ènìyàn kan wá rí tẹ̀lé méjì. Kọ́ ni yóò máa rí lọ. Gbogbo ìṣòro tí a kò dá mi mọ́. Gbogbo ìṣòro èyí tá kò dá mọ̀ mi. Dáàdì ẹ̀ náà ṣe bí wọ́n ṣe. Lórúkọ Jésù fọwọ́ sọ̀yà pé báyìí kọ́ ni yóò máa rí lọ. Wọ́n ní ṣó wà ń bẹ̀ ọ́, lórí ẹ̀ tán ga. Wọ́n ní ṣó wà ń bẹ̀ ọ́, délé òdúlé. Ṣó wà ń bẹ̀ ọ́, bọ̀bọ̀ wà látà. Wọ́n ní ṣó wà ń bẹ̀ ọ́, Galatin. Ṣó wà ń bẹ̀ ọ́, Adúlá Adam Ṣajẹ́. Mo ní ṣó wà ń bẹ̀ ọ́, Gíláàsì wèlé. Àní ṣó wà ń bẹ̀ ọ́, Folúkẹ́ Dáramọ́lá. Ọmọge ó wà ń bẹ̀ ọ́, Ọ̀yà Aláṣígun. Ó wà ń bẹ̀ ọ́, Màmá Kíkẹ́. Òun wọ pẹ́pẹ́. Ó wà ń bẹ̀ ọ́, Mọ́rírè àti Bùkárè. Wọ́n wà ń bẹ̀ ọ́, àti Àbálógun. Ó wà ń bẹ̀ ọ́. Sinimá tuntun ṣó wà bẹ́ẹ̀ ìgbà ìpọ́njú là mọ̀ rẹ o sinimá gidi láti iléeṣẹ́ Korede Films Production tó wà bẹ́ẹ̀ bó bá wọ̀ yìí òkìkí á kàn ó ń bọ̀ lọ́nà láìpẹ́. Ṣèbí kẹ́ tó tẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́ọ̀yà yìí. Ṣèbí gẹ́gẹ́ fún orílẹ̀-èdè pé ẹ̀ ní parọ́ ẹ̀ ń ṣòdodo. Yes, òótọ́ ni. Ẹ̀jẹ̀ tí mo jẹ́ fún orílẹ̀-èdè ni pé màá jẹ́ olótìtọ́ àti olódodo. Mo dẹ̀ ń gbìyànjú mò ń sòótọ́ yìí. Dádì ẹ̀ ṣòótọ́ nǹkan táwọn aráàlú ń sọ ni pé irọ́ lẹ̀ ń pa ọdún ìṣépè fún yín. Kí ló dé? Wọ́n ní ẹ̀ fi pé ọ̀rọ̀ òṣì lẹ máa ń sọ. Kí ló ní mo ṣe? Pé tó bá fi ìwà dé kóòtù báyìí pé tó bá tún wá ń sọ̀rọ̀ lọ tó máa ń sọ̀rọ̀ bọ̀ pé màá kú ẹ máa ga ẹ máa kú ẹ máa ga pé tó bá tún wá mọ́rọ̀ lọ síwájú lọ́ọ̀yà ẹ tún wá máa wojú wọn.
èmi. síbẹ̀síbẹ̀ náà kò sódodo. lẹ́nu ẹ gẹ́rọ̀ jọ. ìdájọ́ wà nǹkan ṣe sí ẹ pa wẹ́lì sí. díẹ̀ dúró náà irú iṣẹ́ òní máa ṣe tó bá dàgbà. máa ṣe nọ́ọ̀sì tàbí dókítà irú iṣẹ́ òní ẹ fẹ́ ṣe tó bá dàgbà. lọ́yà lèmi máa ṣe irú iṣẹ́ tí dáàdì wa ń ṣe mo máa ṣe. ẹ náà fẹ́ ṣe irú iṣẹ́ dáàdì yín gbígbá ẹ náà ṣe pé fún dáàdì yín. gbẹ́nẹ̀ sàn gbogbo ayé wo ṣé ọ̀gá dáhùn ṣe ò dá. gbẹ́ni kọ́kọ́ ti bọ̀ dà ọ̀jẹ̀ ọmọ. kí ló ṣe fún ẹ tó yé ènìyàn ló sùn. bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ tó sọ. kí ló sọ. ó ní iṣẹ́ ìpè ní dáàdì wa ṣe máa ra àtà máa ń bu o. ṣé rán ló pa ṣé rán ló pa tó yẹ ká pa ní kòkà bá dádì wì ṣé nǹkan tó ń ṣe yẹn dání. ṣáná lọ́jọ́ rẹ̀ yín náà ni. tí bá gbá ẹ létí bó ṣe ranjú wọ̀ tó ranjú wọ̀n ó ti jáfù dádì jẹ. ẹ ló ń kúrú lòun ga yìí bó ṣe ń sọ̀rọ̀ sí mi. Remember, Nathalie, where you dey work, you can't go Yankee, you can't forget me totally. Mi ìbá lọ sọ sóòtẹ́ ọ̀hún yẹn ṣùgbọ́n mi ò ní owó nínú báàgì owó tó kù lọ́wọ́ mi mo ti gbọ́ mọ́tò débí báyìí. Mi bó ṣe ń wò mí màá mo ní ta pólì kan tí màá fún ẹ torí pé ṣọmọ pé ìyá gbọ́dọ̀ jẹ́rú ẹ̀ ọlọ́run ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ mo ní ta pólì kan bí tó máa fi gbọ́ wọ́n ń jí mi ní ìkan o mo lè pa ẹ̀ dànù bó ṣe ń wò mí mo kálá kan torí $1 mo ti pàtí kan báyìí tó ti tajà ń bí ṣó yí ẹ. wọ́n ní kí n lóògùn ẹ̀ ó ní lóògùn bóyá dáa tó yìí wọ́n lá yí ẹ̀. bóróró wo wọn ò kí ń jalè níbi tó wà yìí o tó bá lọ ṣòfla bàbá kan lásán swallow tó yí ẹ báyẹn lọ́jọ́ kórìí ẹ fún ìgbà ẹ tọ́ báyìí ni mo ti wo súrà ẹ ni mo ti mọ̀ pé wọ̀ yóò lè mọ̀ọ́re tó bá dàgbà ṣé o notice pé à ń tọ́jú àwọn ike agolo Cerelac sílé. o notice ẹ ẹ báwọn agolo yẹn ti pẹ́ torí tiẹ̀ ni mo ṣe ń tọ́jú ẹ torí ọjọ́ òrìgùn bí tí ẹ ṣe dúró bí gèlè ọmọ ológun yẹn mo ti mọ̀ pé at the end of the day o lè má fẹ́ mọ táwa ń ṣe fún ẹ lóore. ó ti ẹ̀ mọ́. o gbọ́ pé kò hold on àbí mo ní kò hold on tó ṣaláìsì sókè orí ẹyí ni káàtì ẹgbà pé wọ́n ń ṣe patí ládùúgbò àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mi dẹ̀ gbóúnjẹ wá sílé ṣé ẹ̀ ní jẹ́ kí n dékẹ́ tó ń pé kẹ́ tó máa jẹ́. níbo lẹ ti wá lóúnjẹ o. yàrá ọjà ká kiri lọ géènì tá a rí ń bẹ̀ gbàtẹ́ tètè dé láti mú tàbí ẹ̀rẹ́sì tàbí. ọ̀rọ̀ yín lé sí i tó bá jẹ́ mo ti jágbàrán ọwọ́ yín lọ lábẹ́ bíríìjì tètò ti ṣáwé ní ìjẹnu yín tẹ́ ẹ ti kú tí ẹ fẹ́ sùn ẹ̀ ń gbé ẹ̀wọ̀n tẹlifíṣàn ẹ̀ ní lọ́pọ̀lọ́ láti máa ṣe èyí máa bẹ̀rẹ̀. jáwọ́ ń bẹ̀ o gbogbo àṣebí láyé ẹ jáwọ́ ń bẹ̀ o òṣìkà tẹ̀ẹ̀tẹ̀ mọ́ni ẹ jáwọ́ ń bẹ̀ o ọ̀tá fàsókè ìdóborí ẹ jáwọ́ ń bẹ̀ o ògógó kúlòdò lóní kẹ jáwọ́ ń bẹ̀ o Yínká Quadri lóní kẹ jáwọ́ ń bẹ̀ o bàbá Aláàtì lóní kẹ jáwọ́ ń bẹ̀ o Mojíọlá ìyá lóní kẹ jáwọ́ ń bẹ̀ o. sinimá tuntun jáwọ́ ń bẹ̀ akọ̀tún sinimá tí Kóredé Films Production fi ṣèkìlọ̀ fún gbogbo lè ṣe bí lè ṣe kà pé jẹ́ ọjọ́ kan ń bọ̀ tí náà dilẹ̀ lẹ́yìn àsùnṣù jẹ sinimá jáwọ́ ń bẹ̀ Musoi Films àti Kóredé Films Production tí wọ́n ṣe sinimá Why Me àwọn wọn tún gbélé ìjáde jáwọ́ ń bẹ̀ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. ìyá ilé ẹ̀rù ènìyàn kan wá rí tẹ́lẹ̀ mẹ́. ewu lẹ ṣe mo ṣètò Ọlọ́run ẹ káàsán ọjà rẹ káàsán ẹ pẹ̀lẹ́ màdá ibo lẹ tún bọ̀ ní òrùn. ẹ wo mo sáré lọ wo ẹnìkan ní Pangrove ni. ẹ sì àwa náà ṣe fẹ́ máa jáde lọ ni. ẹ wo mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ madam gan-an wọ́n ń tọ́jú mi gidigidi wọ́n ń tọ́jú mi dáadáa I mean bọ́n ṣe ń bá mi take care àwọn ọmọ mi inú mi dùn sí gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. oh I see kò tọ́pẹ́ Ọlọ́run ọba ni ọba tí ọpẹ́ yẹ ẹ jẹ́ á fi gbogbo nǹkan lé ọwọ́ Ọlọ́run ọba àti pàápàá omi làwa ènìyàn àmọ́ bí ta tún lè ṣàn gbà lọ ní ọ̀la àbí lọ́túnla ìgbà tẹ́yìn ní kémi máa dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi ẹ̀yin ló yẹ kémi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ I mean kéèyàn fi obìnrin lẹ̀ kó dágbélé kéèyàn dẹ̀ travel lọ sí Kaduna ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì
ẹ̀yin mú láti máa dúpẹ́ lọ́wọ́ pé ẹ jẹ́ kó máa fi lóun lè ṣá. ẹ má tẹ̀ dá wọn lóhùn jàre mo ti sọ fún wọn pé ẹ nídìí láti máa dúpẹ́ kí la wà fúnra wa fún àṣà ní bẹ̀rẹ̀ ara wa jẹ́. àbí o ẹ̀yin náà ń jáde. yes à ń jáde lọ. ó dà bẹ́ẹ̀ ẹ ṣe gan. ọ̀rọ̀ àwọn ọmọ yín èmi ò tún ní fẹ́ travel mi ò ní fẹ́ travel ẹjọ́ ẹ bá mi mójútó lé dáadáa ẹ. kò sí wàhálà kò sí wàhálà tọ́jú àwọn èèyàn mi. ó dà ẹ ṣeun. wọlé máa jà. gbogbo èèyàn tó ṣàhùn ẹyẹ gbogbo èèyàn tó ṣàhùn ẹ̀rọ ajá kárò ìwò káyé ṣàhùn lórí bàtí àbádàgbà kágbá. yọ̀dà fún yín ìyá. ẹ ṣe. ṣe rí orí tẹkọ ẹ sà ó rán mi létí grandpa mi ìyẹn ni pàpà mi orin tó máa ń kọ jù nìyẹn wọ́n dẹ̀ gbádùn ẹ̀ gan. orin tí mọ́níjà bàbá tèmi náà máa ń kọ kó tó kú nù. ṣé mọ́níjà bàbá yín. bàbá mi ní jẹ́ mọ́níjà líàsì rẹ̀ nu tẹ bá gbọ́ líàs mọ́níjà bá mi ní jẹ́ bẹ́ẹ̀ ní United States of gbogbo. ẹ súnmọ́ mi ẹja jọ kájọ kóra wa lùbọ́ ẹ tẹ́ mi sí nǹkan tó dáa kébì náà tẹ́ yín sí nǹkan tó dáa fàájì òpin fàájì wà lára mi ẹjẹ ṣe. èmi nìkan sàbí gbogbo wa. ẹ̀yin méjèèjì ni gbogbo ọ̀nà lọ́gbà yìí kẹ́ ẹ̀ pọ̀ jù báyìí lọ gágbára mi ká mo tún lè sọ pé ẹ̀pọ̀ tó kẹ́ lọ́pọ̀ ṣíà onílọ́jọ́ fàájì mi ọjọ́ ìdùnnú ni mo dáná fàájì ó wà lára mi bọ̀ jẹ́. màmá sì lówó lẹ́gbẹ̀ẹ́ báyìí sí ẹ̀yìn ìṣòro bàbá yìí kò mọ ohun tí ìtọ́jú yẹn dáadáa nǹkan kan wà ń bẹ̀ fẹ́. olówó bá tẹ aláṣẹ ṣáàní olówó bá tẹ aláṣẹ ṣáàní. kó o mọ̀ pé jáde làwọn náà lè kó ìjú pẹ̀lú Ìbàdàn. ìmọ̀ ìṣàgbára ọ̀rọ̀ fi ń jẹun. mo lọ wọ́n bá fàájì wà lára mi bínú lórí àtàn nọ́mbà tó fà mí sí nǹkan lè jù nọ́mbà mi gan nu. ìsí elégbèdé búburà máa gbòòyà wàá tójú wọn lò gbà yí dalẹ̀ ni. bàbá ó wà lára yín burúkú. sórí nọ́mbà tó tẹ́ mi sí un nọ́mbà mi gan nù. bẹ́ẹ̀ ni wọ́n ń bínú orí lórí asán ni. ẹ ń tí o fi alápàfíjà. lórí asán ni wọ́n sì ń bí lórí asán ni. èsì fàájì ẹ̀ dá fàájì lẹ̀ fàájì ń bẹ lára mi àgàbí ń bá ara wọn ní fàájì di tèmi. bí mo ṣe ti ń wò yín látọkàn yẹn tẹ̀sán wọn rán mi létí bàbá mi yẹn ìyẹn ní ṣe wá wò pé bàbá oníbi ní ìrùn tó ró dẹ́dẹ́ tó kàn dúdú tó dájò kó yẹn kò yẹ kí bàbá yẹn wà lẹ́yìn náà ṣe ìkọjú sí mi nìyẹn. èmi gan wò páyé tí mi jẹ kì í sáyé tó yẹ kéèyàn ò dájẹ ayé àjọ jẹ ló dáa jù àmúgbẹ̀ wa tẹ́ mi sí nọ́mbà ò látọ̀ kan tèmi náà tẹ́wọ́ gbà yín látọ̀ kan mo á pé fàájì ìṣe bẹ̀rẹ̀. àánú ra kò máa ń wá ṣe fàájì lẹ́kọ̀ọ̀kan tá a bá wá sílùú yìí àwa ò ń gbé bì Àbújá làwa ń gbé. Àbújá lẹ wà. Àbújá làwa ṣẹ̀rọ òun bẹ́ẹ̀ ṣe ń wo yẹn. orúkọ ẹ̀ ní Tóyìn tomato Tóyìn pépérépé Tóyìn tomato Tóyìn tómapẹ̀. ìdókè àtòyìn pépérépé ṣúgà àtòyìn gbogbo ọ́ọ̀nì ṣúgà. ó wà lára mi bàjẹ́ mọ́tọ́ lẹ́ẹ̀kan. orúkọ tiwa Bùsí ni Bùsí aláyọ̀ Bùsí kẹ̀kẹ́ Àbùsí bẹ́ẹ̀. ṣẹ̀fẹ̀ jọ ọkọ̀ kan náà àbòsí alájà àbòsí alájì àbòsí. àbùsí bèbí àbùsí bèbí ni àbùsí bèbí sóyún tomato. ṣé wàá rè mí náà líàsì mi gan ni owó ọmọ wèrè. bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn ọkọ tiẹ̀ ni minister for dubious and fraudulent acts ṣó ti yé yín ṣe rí ministry wọn yẹn ministry tó ga ni àwọn náà ń dì pẹ̀lú ẹbí kí a fẹ́ wá gold ká fẹ́ ṣe gold mine steel nǹkan lórí steel bíi tin bíi iron ore ṣó ti yé yín. Olúwa mi ìwọ ni máa pe títí ayé o àmì o àṣẹ ẹgbọ́n náà ti sọlá tọ́lọ́n dẹ̀ gbére mi wá bá mi sẹ́rí bẹ́yìn ó bá tù sí
ìṣẹ́jú kan ni bẹ́ẹ̀ o bá sì dọlọ́rọ̀ náà ìṣẹ́jú kan ni ọlọ́run sọ pé bíntín ọwọ́ mi náà ọlọ́run fẹ́ sọ ọ́ di ńlá fún mi nù. ṣé àmọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ ṣe rí wọ́n tún ẹ̀ṣẹ̀ wá dá mínísírì kan sílẹ̀ nsìn ọkọ mi náà ló tún ẹ̀dì mínísírì yẹn nǹkan tó ń ṣe ń bẹ̀ ni wípé bóyá ẹ ní náírà àbí ẹ ní ẹni other denomination tẹ́ fẹ́ change ọ fẹ́ convert ẹ̀ sí pound sterling dollars euro lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ní láti ẹ̀ ṣe wàhálà lọ sí bank abẹ fẹ́ lọ sọ́hun yẹn mọ́ wọ́n máa bá yín change ẹ̀ wọ́n á convert ẹ̀ fún yín ìyẹn ni pé orí màmá ṣàlì. yes. Yomi èmi ti ń jáde so fast. mo ti múra. ọ̀dọ̀ prince ìtajà fẹ́ lọ nǹkan. ṣé lọ́dọ̀ bá wo jẹ́ kí mi lọ síbi tí mo lọ iná tí n bá dé àwa lọ torí òkùnkùn tí ìmúra náà. That's my darling. Báwo ni? Darling, my dear. Doyin, èmi ò ní lè dúró. Ṣé èmi tí mo dé ni mo lé yín lọ? Mo ti fẹ́ jáde tẹ́lẹ̀. Ẹ wá. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé o kò tó ṣá? Náà máa ń gbúrò wọn. Ò ń gbúrò wọn dáadáa. But o ṣáà ti sáàfù tán Kaduna. Kí ló dé tó máa padà lọ sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀? Yọmi, ṣé ìwọ mọ̀ pé ẹni tó bá wà òkè làwọn fámìlì máa mú? Èmi fẹ́ kí n dúró sí Kaduna kí n wà òkè dáadáa kí n tó padà sí Èkó ni. Anyway, èmi náà kàn kánjú ni. Wọ́n ní mi tá à ń gbéyàwó bọ̀ àbọ̀ ń garun. Kò sígbà tí mi ò ní mọ màmá àti bàbá. Tí n bá ṣàfẹ́ dáná, àmọ́ wọn. Wà á mọ̀ wọn. Ìgbà òye bẹ́ẹ̀. ẹjọ́ mà ǹjẹ́ ilé bá mi bá wọn sọ̀rọ̀ kan fèmí náà ní concert. Ṣé rí àwa bẹ́ẹ̀ ṣe wò wá tá à ń ṣe sọ̀ǹgbẹ Tóyìn Tòmátò yìí kò ń ṣe pé àwa náà rí contract ṣe ṣùgbọ́n ẹ mọ̀ ń pa Makachukwu. ẹ wá wo 30 yard mo fi sinmi iṣẹ́ wa 30 yard complete 30 yard. ṣe ọ̀pá aṣọ mélòó ni ẹ̀. àní 30 yard tí mo fi pẹ́ ń bi iṣẹ́. 30 years. ọgbọ̀n ọdún. 30 yard sọ̀rọ̀ mi yín ni mi sin ibi iṣẹ́ mo wá ṣe gba pẹ́ńsàn láìpẹ́ ni òní gan mo lọ rè gba owó pẹ́ńsàn mi. ó ti 950,000. ẹ̀yin bẹ́ẹ̀ ti ṣerú iṣẹ́ táwọn ọkọ ẹ̀ lè gbé jáde ẹ mọ̀ pé bí 1 million lẹ́ ń sọ yẹn. kéèyàn ò ṣiṣẹ́ kéèyàn ò níwà mi ìpa ibiṣẹ́ jẹ mi ìmọ̀ débi iṣẹ́ lásìkò ń lówó mi fi bà lọ́wọ́ èmi náà wá ṣèṣe ọmọ àgbà owó mo ra gbénu báàgì kọ́sẹ̀ ibi jẹ́yìn bá fi ra yẹn hàn ni wọ́n mọ̀ ni wọ́n rí nǹkan lára rẹ̀ ǹjẹ́ yẹn lè mọ̀ pé owó mo gbénu báàgì àgbẹ̀ yẹn bá wọ́n ra tí ń ṣe kẹ̀kẹ́kẹ́ tí ń ṣe kúkúkú òun ni wọ́n rí lọ́wọ́ olú ẹ̀. owó pẹ́ńsàn mi tí mo gbà nù wọ́n mọ ní kí n jókòó bí kí n ṣe fàájì kí n tó mọ̀ lọ́lé ẹ̀yẹ gbọ́dọ̀ náà nú owó ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni. ẹ máa wà wá o èyí tá à ń rí gbà yẹn bí ká supply toilet roll office pin A4 paper tí wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n bá di ẹ lọ. àwọn onígóòlù yẹn pẹ̀lú irú owó tẹ̀yìn ní lọ́wọ́ yìí. mú káàdì wa wá máa ń ṣe ní láti fún wọn káàdì ṣáà ní láti fún wọn káàdì. ẹ fún mi màmá. so that a lè introduce sí minister irú owó yìí ń sìn kò yẹ kí ẹ kàn máa ru kiri ìgboro bẹ́ẹ̀ yẹn ẹ mẹ́ni tó wẹjú. bẹ́ẹ̀ ni o wọ́n á kàn gbà lọ́wọ́. ẹ lè gbé sẹ́yìn taxinsin tàbí ẹ̀yìn ká yín kọ́lọ́pàdà yín kọ́ sọ pé kiri so ó yẹ kẹ́ utilize ẹ̀ ní kíákíá ni jẹ́ kí n máa ń top jẹ́ kí n máa ń top ẹ̀. bàbá nìyẹn ẹ ní ká ẹ ti ká. mẹ́sà ẹ jẹ́ kí n máa ń sàbẹ̀ ó ní ẹ̀ sà. èmi ni àlàyé kò ní ìdí ara àtúntẹ́ níní àlàlẹ́ olú ayé mọ́rùsìn ọ̀kan lọ́mọ owó ọmọ wèrè. owó dẹ̀ mọ̀ wèrè. owó ọmọ wèrè. bàbá wa ò ní pẹ́ máa lọ torí ó ti pẹ́ díẹ̀ tá a ti kúrò ní aláṣẹ round of fàájì. torí ẹ gbọ́ ìgbà tí mínísítà pè wá wọ́n tún rán mi iṣẹ́ ni mo purọ́ pé ibẹ̀ ni mo wà lẹ́ẹ̀kan yẹn. ẹ jẹ́ kí wọ́n fẹ́ yìí náà ní nǹkan kan. bá ẹ má ṣe yọ ni. ẹ sọ ẹ bá mi náwó yìí owó tí ọ̀pọ̀ tí ò tán. àṣẹ pẹ̀ tí ò tán. ṣé o ṣe kó rẹ ra. ọ̀rẹ́ kì í jẹ́ owó mi kì í ṣiṣẹ́ fàájì ìjọba àlẹ́ ilẹ̀ lè bá àwọn ọmọ
àbí ká bá yín gba yàrá kan bẹ̀ kẹ́ lè relax. irọ́ kí n kàn gba atẹ́gùn díẹ̀ bí kí n mọ lọ lé ni. iṣẹ́ lọ. àwa máa rè é. ẹ ra àṣà. ẹ dédé. ẹ bá yẹ èyí tó ṣe pàtàkì rẹ̀. bẹ́ẹ̀ni ó ṣe kókó. ìgbà sọ pé ṣẹ́jú márùn-ún díẹ̀. Kẹ́yìn tó jí gbà yẹn àti máa lọ. Action. bàbá owó mọ̀ wẹ̀. àṣàlà ọmọlá kìí sèmi àlànà àsọ̀nbẹ lọ́rùn mi. ẹ tún jáde. mo òní ni máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Congratulations. àdúpẹ́. a kú oríire o. ọwọ́ ni ẹ. ẹ lò pẹ́ o. àmín àmín. a ní kábàámọ̀ lọ. àmín àmín. èmi wọ́n tẹ̀ ní kí n sin sísà mi lọ tán ni pé kí n yọjú sí yín kẹ́ tó jáde. nísìn tí ọlọ́run ti ṣe tẹ̀tí rí nǹkan fi ọwọ́ pa báyìí mo fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ skul àwọn ọmọdé ìsọkàn wọ́n ṣe ń jókòó níyàn ọ̀tẹ̀ mi lọ́rùn rárá. ẹ ṣe ọlọ́run àṣe iṣẹ́ tí náà láṣẹ pé ní agbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń fẹ́ ní dáadáa lọ́lọ́run máa ṣe fún yín gbogbo ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn yín báyìí lọ́lọ́run máa bá yín sọ dáyìí kẹrí èmi náà ti ro mọ́ ìgbà tí ọlọ́run ti ṣe yánú yìí ní agbára ọlọ́run tí bá ti dé ọ́fíìsì ń sìn máa lọ sílé ìwé wọn gbogbo gbèsè tí ń bá jẹ wọn bá ṣe ń san owó fún mi báyìí ni máa lọ yanjú gbogbo ẹ̀ mo dúpẹ́ gan o ẹ kú àtìlẹ́yìn mi o ọlọ́run ní dójú tẹ̀yìn náà ẹ ṣeun. ó dáa kẹ́ni nice day. mo ti rí àwọn ọmọ ti wà ní ọ̀dọ̀ yín o. ó dáa ó dáa. wọ́n dé fìlà aláàní àyà mi ọ̀já fìlà ń bẹ lórí tèmi fìlà ń bẹ lórí mi. kékeré ọ̀pọ̀ ọ̀sẹ̀. ẹ̀dùn kì í sàlá o mo wọṣọ mo sì dé fìlà mo gbówó mi lórí ẹsẹ̀ mo gbówó lórí ẹsẹ̀ mi owó mi lórí ẹsẹ̀ mi mo sì wà mọ́ra báyìí báyìí ló mọ wà mọ́ra kókókó owó mi dà yéé owó dà náírà bí ti dà náírà bí ti dà náírà bí ti dà
náírà mi sì dà náírà mi tó pẹ́kẹ́ tó wọ́ tó wọ́ tó wọ́ owó mi dà orí kéwù sí ni mo kó owó mi dà owó mi dà búùsì 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 ayé ọlọ́tí ta tèmi ró wẹ́wẹ́ kí n mọ wá dérú àfàlọ́ kí ni mo wá dé bí tóyì sóyì ìkan dákọ rẹ̀ olóò sóyì sòmátì ìkan sì dákọ rẹ̀ olóò fúùsì tí wà góòlù ìyàwó mínísítà bòròró gbà mí ìyà jẹ mí àwọn bòròró gbà mí ìyà jẹ mí àwọn èèyàn sí mí lẹ́ẹ̀kan ni àwọn èèyàn sí mí lẹ́ẹ̀kan ni ikú ọ̀rọ̀rùn òyì sì gbé nìgì máa lójú mi dá ikú ọ̀rọ̀rùn o ẹ̀yà ayé ikú ọ̀rọ̀rùn o kò sẹ́ni tó fẹ́ kú o búùsì soy tomato where are my money tí mi ti ta mo fẹ́ sùn mo sì fẹ́ tọ̀ mo tún fẹ́ bì ẹgbà bẹ́ẹ̀ mo fẹ́ sùn mo fẹ́ tọ̀ mo fẹ́ bì gbogbo ara ni mí 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 àbábọ̀ ọ̀tá ti yàdí mi lẹ́nu sẹ́ àbábọ̀ rẹ̀ yẹ́ o gbogbo ayé ló máa gbọ́ o àbábọ̀ mi rẹ̀ o wá dà 50,950 sóyí tomato sóyí fúùsì ẹ gbá mi wọ́n gbá mi ni o fúùsì gbá mi ni o gbogbo ẹni tó bá rí sóyí tomato ẹ bá ń wá ọ̀gá gbá ni o ọ̀gá gbá ni o fúùsì àwọn bá dà ilẹ̀ ti dá ọwọ́ bàbá ilẹ̀ dá kí n mọ lọ́lé jẹ́jẹ́ o ọkàn kan sọ o mọ lọ́lé o ọkàn kan nínú o jẹ́ inú owó ẹ o ní oṣù tí mo ṣù ní ọ̀dọ́jú wọ́n tọ̀ ọ̀sẹ̀ nínú 950 mo náà wá bùsì bùsì bùsì. aláǹsà kan díjú aṣọ rẹ̀ owó kan òun kò yọ a ó ti kọjá lójú ọ̀nà òde pínpín olùdó rẹ̀ gidi aláǹsà kan díjú aṣọ rẹ̀ owó kan òun kò yọ a ó ti kọjá lójú ọ̀nà òde pínpín olùdó rẹ̀ gidi. dádì oyin mo sọ fún yín mo ní kẹ́ máa lọ sọ́hùn ẹ lọ sùn lọ́dọ̀ yín lọ́hùn ẹ fà wọn mọ́lẹ̀ pẹ̀lú mi tó bá di láàárọ̀ là máa kó wọn wá fún un tó ti yẹ ẹ lọ sùn fún àwọn ọmọ yòókù lọ sùn sí nílẹ̀ ṣe. ẹ máa lọ tó máa padà wá sí ìlú. aláǹsà kan díjú aṣọ rẹ̀ owó kan òun kò yọ a ó ti kọjá lójú ọ̀nà òde pínpín olùdó rẹ̀ gidi aláǹsà kan díjú aṣọ rẹ̀ owó kan òun kò yọ a ó ti kọjá lójú ọ̀nà òde pínpín olùdó rẹ̀ gidi ojú kan ló dúró sí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ṣèwájú ní ká lọ àbọ̀nà ọlọ́run ọ̀tún àbọ̀ òsì aláǹsà kan díjú aṣọ rẹ̀ owó kan òun kò yọ a ó ti kọjá lójú ọ̀nà òde pínpín olùdó rẹ̀ gidi kí ni ká ṣe àdániwáyé aṣẹ̀dá ọ̀hún ó rìn lójú ọ̀rọ̀ kì í tóbi ká kọ́ bẹ̀rù kádàrá ò ṣe é kọ̀ láì gbà ó aláǹsà kan díjú aṣọ rẹ̀ owó kan òun kò yọ a ó ti kọjá lójú ọ̀nà òde pínpín olùdó rẹ̀ gidi aláǹsà kan díjú aṣọ rẹ̀ owó kan òun kò yọ a ó ti kọjá lójú ọ̀nà òde pínpín olùdó rẹ̀ gidi ojú kan ló dúró sí ó sọ sí. Like this time.
Hello. 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 Mr. Yọlá, mo ti kó àwọn ọmọ lọ sí bedroom lọ́rùn, ẹ̀yin lè lọ sùn. Ìyá, ó máa dá o. Ìyá kéèyàn máa mọ ọtí. Kí ló sọ yín débẹ̀ gan-an? Ó yá ẹ máa ẹ lọ sùn. Tó bá di láàárọ̀ làwọn káwọn ọmọ wa fún yín bí mo ṣe sọ. Ẹ má sùn síbí. Ẹ má sùn síbí. This is my bedroom. Dájú òyìn. Dájú òyìn. Ẹ dìde kẹ́ máa lọ sí àpátímẹ́ǹtì mi. Kí n fà ní dìde. Ẹ pẹ̀lẹ́. Ó yá ẹ mánéjì kẹ́ dìde kẹ́ máa lọ. Hey. Mommy. Bíbélì kan ó sọ pé ká sọ̀rọ̀ ká kú ó sàn ju ká máa sọ ká máa rìn káàkiri. You are a man. I am a woman. We are all the same thing before God. Okay, okay. Dájú òyìn sí. Dájú òyìn. Ṣé rí gbogbo tẹ́ ẹ̀kọ́ pátápátá gbogbo ẹ̀mí ti yé mi? Ẹ máa lọ sáfà tó tó bá dá àárọ̀ rẹ̀, a máa pọ̀ lókun. Torí tó bá jẹ́ títì mi, it's yours. Títì ẹni, ta ló bí àwọn ọmọ mi? Ìwọ nìyà. Okay. Ẹ wo, ẹ jẹ́ ká fi gbogbo yòókù sọ́ọ̀lù là. A máa sọ No. Dájú òyìn. Ọlọ́run gbọ́ ẹ disappoint mi. Ibi tí mo fi yín sí mi ò bá yín bẹ̀ rárá àti rárá ni. Kí ni gbogbo òṣì tẹ́ ń bá mi dánwò lánàá yẹn náà? Ẹ lẹ́bi. Gbogbo ẹ̀bi tó wà lẹ́yìn pátápátá ti rí mi. Èmi ni mo jẹ̀bi. Àti bí ọlá ìlú ni mo jẹ́. Màá dẹ̀ bẹ̀yẹn kẹ́ jọ kẹ́ torí Ọlọ́run ẹ má bínú ẹ wò ìdọ̀bálẹ̀ mi rẹ̀ ẹ jọ. Ẹ má bínú ẹ jọ. Ṣé rí bó ṣe ń ṣe mí ló fà á ẹ má bínú. Ìfẹ́ ni. Ìfẹ́? Kí lẹ pè? Ìfẹ́ ta ni? Ìfẹ́ ta ni? Ẹ wò ẹ jẹ́ kí n ṣàlàyé ara mi. Ṣé rí láti ọjọ́ tí mo ti ń kó ọmọ mi sí ọ̀dọ̀ yín pé kẹ́ máa bá mi wò wọ́n tí mi ò bá sí nílé yẹn ló ti ń ṣe mí bíi kó dàbẹ̀ ni pé yín gan-an nìyàwó mi nínú ilé. Ẹ wò ẹ má jẹ́ kí n purọ́ fún yín o. Ṣé rí I never meant to hurt your feelings at all. Mi ò mí ìnà òpé bóyá kankan wá hurt yín àmọ́ mo deliberately lọ yó wa nítorí mi ì mọ ẹnu tí màá fi sọ fún yín pé mo nífẹ̀ẹ́ yín nítorí ṣe mí nìyẹn. Ìṣẹ́jọ́ yín. Ìṣẹ́jọ́ yín. Ṣé bó oníkálukú wá owó àgbàlẹ̀ ni? Kápò wípé bẹ́ẹ̀ ṣe ń kó àwọn ọmọ yín wá sọ́dọ̀ mi yẹn kí n lè sọ fún yín pé mi ò ráyè o ẹ máa ká àwọn ọmọ yín lọ. Ṣé àwọn pẹ́pọ̀ ní sí gbogbo rádaràdà yìí? Ẹ wá sọ fún mi pé ìfẹ́ ta ni? Ìfẹ́ orí burúkú wo? Knowing fully well pé ilé ọkọ mi ni mo wà, married woman ni mí. Married man lèmi náà tẹ́lẹ̀ kó tó di pé gbogbo ẹ̀rí báyìí. Èmi ni mo kó bá yín. Ṣé mi ni mo bá ti yín jẹ́? Ẹ lẹ́bi. Ṣé rí o láti wákàtí tí mo sọ̀rọ̀ yìí lọ? Ẹ wá bí tẹ màmá káwọn ọmọ yín sí. Ṣé o ti yé yín báyẹn? Ẹ wá bí tẹ màmá kó wọn sí ẹ má kó bá mi. Ṣé ẹ ti gbọ́? Àṣemọ yín náà lẹ ṣe. Ọ̀rẹ́ wa
ńkọ́. Tọ́lá ọ̀rọ̀ Tọ́lá lẹ̀ bí ló wà nílé. Kò jáde mọ́ ni. Jáde sí bo. Ṣé ọmọ tó bá bí ilé ọgbọ́n ṣọ́gbọ́n la máa sọ pé kò gbọ́n ni àbí mọ̀ la máa sọ pé kò mọ̀. Ó máa yà lù mí lẹ́nu kù. Ní àárín àdúgbò bó ṣe ń pọ́n wa létọ́ bó ṣe mọ̀ pé akọ́mọ wa tó ó máa yà mí lẹ́nu bó ṣe lọ gbé aṣọ wọ lólóhùn jáde bóyá bó dẹ̀ ṣe ń ta nìyẹn táwọn òògùn tó bá gbé aṣọ náà wọ̀. Backless bíi àwọn afikini kan kọ́ ọ̀run báyìí ló bá lóògùn jáde ní ilé epo nílé epo tọ́lọ́pẹ́ kó máa fi ègún ránṣẹ́ sílé àwọn tá à ń kọ́ ọmọ ọlọ́mọ wọ́n ní wọ́n ní ó tọ́ o tí wọ́n nìyí ló yẹ ẹlẹ́yà bí wọ́n rọ̀ ọdún yìí o. Ìyẹn Tọ́lá náà. Bẹ́ẹ̀ ni mo wí. That's good. You know what? Torí gbogbo àwọn aṣọ ọ̀rá mi tó lóró tó ń wọ̀ káàkiri yẹn bàbá mi ṣàwọn jọ máa dáná sun wọn ni. Ẹ má jà sọ wọn lọ àní kókó fáwọn ọ̀rẹ́ ìfọwọ́ ọdún Bọ̀dá mi ẹ wo nǹkan ti bàjẹ́. Kí ló ṣẹlẹ̀? Ọkọ lọmọ ni mo mọ̀ rí o. N ò fojú kan owó ọmọ wèrè o. Èmi ò fojú kan wọ́n ní mọ́ pé mò ń gbọ́ kí gbóró o. Ó rí. Àwọn ayẹ̀ náà ni tí wọ́n mọ̀ kó lóore bú ojú ààrẹ bú. Bébí ní wọ́n ní tẹ́yìn bá sílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó. Aṣọ lọ́sàn aṣọ lóru síbẹ̀síbẹ̀ náà wọ́n tún gbé lọ́mọ mi lọ́wọ́ náà ni. Ẹ ti lọ wo ilé àwọn ọ̀rẹ́ àtàwọn tó ń bá rìn. Ètò ẹ̀sọ́ ló ń gbòdì nǹkan ṣé wẹ́rẹ̀ lọ́rẹ̀ nǹkan lọ́rẹ̀ kankan kò lẹ́nu kankan máa dá lọ tiẹ̀ ní ọ̀tọ̀ láyé rẹ̀. Ìyọkọ mi ṣùgbọ́n ẹ gbọ́ wípé ó ń gbé mọ́tò káàkiri. Ẹ ṣeun wọ́n ní wọ́n pé wọ́n rí káàkiri wọ́n ní wọ́n pé ní mò ń gbọ́ ní gbogbo ògbóhùn rẹ̀. Wá dúró ẹ ti lọ sí rédíò. Ṣé bí fọ́tò náà ni wọ́n sá mu lọ sí rédíò kò ya fọ́tò ni kò ní fọ́tò. Tẹlifíṣàn kọ́. Fọ́tò náà ti wé ìgbéjáde báwọn wá yàn. Ṣé rí rédíò kò gba fọ́tò tí ó ti yẹ yín sùn. Ẹ má wọlé jókòó torí pé a lè sọ pé àgbàlagbà bẹ́ẹ̀ ni orúkọ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ní Nàìjíríà gan o kọ́ bẹ́ẹ̀ fún ọ̀jáde kọ́ máa yìnbọn. Ṣé ẹ wọlé tá à ń gbé tiẹ̀ pilẹ̀ ti sú mi. Kọ́wọ́ jẹ́ pé gbàtọ̀ gbowó tí mò ń la àwọn onílé ní ọlọ́dẹ alọ́nà tí ọlọ́ gbowó lọ rẹ̀. Kọ́wọ́ àgbọ̀lé táwọn ọmọ gidi ọ̀bá ti sí mbẹ̀. Àwọn bíi fojú sí, àwọn àfọ́ọ̀dù, àwọn èmìnira ìbílò, àwọn ọkọ̀ orí ti skáàlì yẹn ni wọ́n jẹ ládùúgbò wa. Sọ̀rọ̀ lọ ká búkẹ́lẹ̀ tí wọ́n lọ gbowó lọ́wọ́ rẹ̀ àbọ̀mọ́lé dé jágùn bá ní rọ̀. Ẹ̀jẹ̀ orí yẹn sọ̀rọ̀ àbígbàwò wa àti kalọ́mọ́túwárì. Wo bí kò lè tó báyìí ó bẹ̀rẹ̀ nìyẹn mọ́tọ́rì báwo. Sórí gbogbo wàhálà à ń wọkọ̀ ẹ̀ lénìí ó ṣe gbá lọ́la ó fi tú mi ṣé ò ní kókó yẹn báyìí. Sẹ́yìn mẹ́lẹ́ ọtí yàtọ̀ lọ́kọ̀ máa ń fẹ́ dúró bọ̀bọ̀dá mi ẹ̀sìn bẹ́ẹ̀ lẹ́mí máa ń fẹ́ lọ́kọ̀ lọ ni mo fi ní sẹ́gbọ́n o. Mo máa ń fọwọ́ yẹn náà ọmọ tí yàrá bí èrò pẹ́yìn nìkan lèyàn gidi nù wá ni o. Èmi ọmọ pé ẹ̀rọ tó gbọ́ lọ́kọ̀ lọ yín yóò sì bọ̀dá mi wọ́n tẹ́ ń bí mi nù gbọ́dọ̀ sórí gbọ́dọ̀ wojú yín ni o. Ẹ wo ni ọkọ mi mo ti mọ̀ ọkọ tó ń ṣe yín. Ẹ̀yin ọ̀fẹ́ bàbá Kọ́lá kò yẹ kẹ́yìn náà sọ bẹ́ẹ̀. Ṣé ìgbà yìí ló yẹ kó kú o àbí ìgbà yìí ni pé ọkọ ṣeré lọ? Ẹni tó bá nà lára ń ta. Ọ̀dà mo ti gbọ́ wo bí kí ló dé ilé ọlọ́mọ mi ni máa kú sí ìyàwó mi ń jẹ́ yìí. Kẹ́ẹ̀sì mọ́ owó wọlé àmì n ò rí nǹkan kan jẹ́ ńlẹ̀ ìyá abẹ mọ́ lọ jẹ. N bọ̀ lọ́kùnrin ìjẹsà tí mo bá jíṣẹ́ mo bá jíjà. Ebi ibẹ̀ ni mo ń jẹ. Mo ń pọ́yà àlá mo ń fún wọn wá òsì mo bí gààrí. Gbogbo àwọn àgbò gan ni ẹ wò. Ó rí nǹkan jẹ. Ó rí nǹkan kan. Ó ti gbàgbé ni. Níjó òní tó wá síbí yìí tó onígbàsẹ́nu gbàsíkùn gbàsídìí. Ọ̀dà kan mọ̀. Ẹ dúró òótọ́ ló ń sọ ṣe rí ẹ̀yin tẹ́ ẹ ti jẹ epo tẹ́ ẹ ti jẹ iyọ̀ ẹ̀ kó di dandan fún wa ẹ má kó kú ọbẹ̀ o. Sẹ́ẹ̀rì ìyàwó ẹ̀gbọ́n mi yàtọ̀lá. Fún ìdí fẹ́ sẹ́yìn tó ní ọmọ mi wọ̀ fún èyí dúró. Sẹ́ẹ̀mọ̀ farawọ́ ẹ̀gbọ́n mi tí mo lọ́pọ̀ lọ. Àtọ́ mi ò bẹ́ẹ̀ lè gbọ́n mi ẹgbẹ́ bá wọ̀ yàrá tí mo lọ́pọ̀ lọ. Àti bá ti sẹ́wọ́ ẹ̀gbọ́n mi lọ́pọ̀ lọ. Tó lè jẹ́ pé àwọn ni wọ́n sọnù kí wọ́n kí kéka àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀ jáde. Ẹbí lè kó lè wà. Wọ́n ti mọ̀ wípé inú oko bíi bò. Nígbà bá sọnù. Ọ̀ lè sọnù. Ọkọ yín náà sọnù kí kò sọnù kó bì í lọ ni yóò padà wá wọ́n yá lọ ní. Ìyá lọ sí wọn. Ìyá lọ ti padà wá lé. Àwọn ìyá tí mo jẹ lábẹ́ ọkùnrin tí mo bá yìí sẹ́jìyà. Yọkọ mi ẹni ìjọba gbọ́. Kéèyàn máa sọ pé òun jìyà nílé ọkùnrin mi tẹ̀ fẹ́ gbọ́ yẹ́ ẹ̀kọ́. Ìyá àtọ̀dọ́ mélòó bẹ́ẹ̀ tí ọdún mélòó yẹ ti gbé abẹ́ ọdún mélòó yẹ ìgbà abẹ́ bíi ọdún kan ọdún méjì lọ ni ẹ̀rọ ọdún tí mo ti ń ṣe abẹ́ tí mo ń forú ara mu ni. Èmi mọ̀ pé wọ́n ti fi yín síra yín láti kékeré pé kẹjọ máa fẹ́ ra yín bọ̀. Ẹ̀dẹ̀ ń jìyà ẹ má wọlé. Ẹ jẹ́ lọ wá ní ẹlẹ́ni kò kú iṣẹ́ pé kíní ẹ lọ wá táwọn èyí tó bá lò tán tó bá gbé padà wá tó wá sọ ṣùgbọ́n mi ò lè bá yín wá tó tó fẹ́ gbádùn bẹ̀. Ọlọ́mọ ìjà lẹ́bi rẹ o ìbá ti pẹ́ bí jíjẹ bí ọjọ́ làwọn ti bá mi nǹkan tó tẹ̀lé sí ni á tẹ̀lé sí mi. Onírànbọ̀ níbi àti bẹ́ẹ̀ lò wọ́n á bẹ́ẹ̀ lò lọ́lọ́kùnrin yóò dáhùn.
gbé wá tó kó fẹ́ jókòó. mo sáré wá rí fọ́rọ̀ kan tó wà very important. ṣé kò lè máa dí a. ó dún ẹlẹ́kọ̀ọ́ rẹ lọ́wọ́ báyìí ní. ta ló pè é ní. tó pè é sí nǹkan tá a fẹ́ sọ yìí. mo rò pé àwa méjèèjì ló pè mí nígbà tó ṣẹ́wọ́ sí wa. ẹ kò pé àwa méjèèjì lè gbé. sílẹ̀ ìsọ tẹ́lẹ̀ lè gbọ́. kò pé àwa méjèèjì. ẹ má lè yóò pẹ́ tó pa kò sí nǹkan táwọn náà lè gbọ́ sí. ẹ jẹ́ kó dé. ṣọ́bọ̀ ló ń gbọ́ tí ẹ̀jà rẹ̀ ṣé kò le. ọ̀hún ti lè. mo ti lóyún. ẹ ìwọ. mo ti lóyún. fọ́nrẹ́ mi. olóyún ó ní oyún pẹ̀lú ọlọ́run wo ọlọ́run àtọ́jú rẹ̀ ọlọ́run àwọn pẹ̀lú ọlọ́run àdúró tiẹ̀. Èdùmàrè ẹdúpẹ́ wò lẹ́yìn sọ ó lóun lóyún fọ́ rẹ̀ rí mẹ́ta olóhùn odò ewu ńlá ló wà wájú ẹ̀ yìí ó jẹ́ lọ ṣẹ́ yẹ̀yẹ̀ dànù. báwo ni gbogbo yìí ṣe máa ń sọ̀rọ̀ báyìí reason tá a ṣe gbogbo ọ̀rọ̀ lọ yìí ni tó ọmọ wa ní máa dá sí kó yà lọ tẹ́jẹ̀jẹ̀ dànù tó bá ṣẹ́kù lọ́ba tiẹ̀ lọ́ba ṣẹ́ dànù. báwo lè ṣe ń sọ yìí ẹni ẹlẹ́ni ìyàwó àtọmọ ẹ̀ wà lẹ́kọ̀ọ́ so kóun wá jí ní kùtùkùtù ààrẹ kó jẹ́ pé ẹni tó ti níyàwó tó ti bímọ ló máa lọ lóyún fún kó wá dá lé oníléwu. bóyá bí tọ́lá ń pè ní bújókòó rẹ̀ rè ẹ̀yin náà ọmọ kékeré kan ni kó máa wá kiri àbí ojú òtí rírí pé kẹ́nìkan níyàwó kó tó fẹ́ lòmíì ó lórí àtàkì tó ti sọ fẹ́ tó lórí kò tí ì gbọ́ jẹ́ kó dé òun náà ò ní pẹ́ dé tó bá ti dé ṣàlàyé fún nǹkan tó bá sọ jẹ́ kí n gbọ́ sọ̀rọ̀ mi yẹ jẹ́ kí mi gbọ́ wo àtàkùn àpẹẹrẹ mi yẹn o máa fi ọwọ́ kan rárá wo yóò àìlọ́ kékeré ọlọ́run bóyá ló mọ̀ pé kò ti ṣorí ilé. ṣé lè gbà kí àbúrò yín obìnrin kan kó wà ní irú situation tó wà yìí. nǹkan burúkú ló ṣe nǹkan burúkú ló ṣe mí nígbà kábúrò mi wà lóyún bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́ yorùbá mọ̀ yóò ń dá sí lóye òtítọ́. má jọ kọ́ ọmọ ọlọ́mọ owó kan tiẹ̀ fọ́jọ́ máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn. ẹnu mi ò ràn ọ̀gẹ̀dẹ̀ yìí o ẹnu mi kàn. oyún níbo ni ká sọ wípé adélébọ̀ ti ń gbé oyún bọ̀. ṣe bí mo ṣe wà gbogbo ìwọ́n ti dàrú mọ́ mi lójú báyìí torí bí mo ṣe fẹ́ ṣàlàyé fún bàbá yìí tó fẹ́ understand mi kò tiẹ̀ yé mi rárá kò yé mi o. má bínú o má bínú jọ ǹjẹ́ o rò wípé ìbádá ká tètè yà wá wọ̀rọ̀kọ̀ ṣàdá báyìí. wọ̀rọ̀kọ̀ ṣàdá bíi ti báwo ná. kábàájẹ́ ni. kí n ba oyún jẹ́ ẹ bẹ̀bẹ̀ wọ Ọlọ́run ń tẹ̀dẹ̀ máa ń sọ fún mi nípa ẹ nífẹ̀ẹ́ mi tẹ́yìn náà dẹ̀ mọ iye ọdún tí mo ti ń wá kínní Ọlọ́run ti kọ́ mi Ọlọ́run ti kọ́ wípé ọ̀dọ̀ yín ni mo ti máa bímọ a ti kọ́ wípé orí àwọn ọmọ tí yín ló máa fi ọmọ mi wáyé ni ẹ wo èmi ò lè ṣẹ́yìn o mi ì lè ṣẹ́ oyún yín mi ìdèlè kọ́kọ́ mi lẹ̀ ẹ̀yin náà mọ̀ pa lọ́ọ̀bù ara wa ó ti ẹ̀sùn mi jàre. ọ̀gbẹ́ ikú sígbó àwọn wàhálà dé. mo ń put some things together ní Èkó ni òun ló jẹun pẹ́ actually ó ti yẹ kí n ti padà dé sí Kaduna láti last week but torí àwọn nǹkan kan tí mo tún ń ṣe pàtó yẹ pé Kaduna téèyàn ń wá gan ó mọ̀ pé lẹ́nu ijọ́ mẹ́ta nǹkan ò gbá
fún gbogbo ìgbà tí mo fi ń wá mo ṣe ní kí n jókòó díẹ̀ sẹ́kọ̀ọ́. ẹnu àwọn ará èkó nǹkan dẹ̀ níṣẹ́ ń kọ́. gbogbo wọn wà òkè wọn ní máa kí ẹ ṣé wọn náà wà lálàáfíà. Okay. ṣé ọkùnrin délé òjíṣẹ́ mi fún ẹ̀yin. ṣiṣẹ́ iṣẹ́ kí ni. mo rán wọn sí ẹ̀ náà ò lè sọ fún mi pé wọn ò jíṣẹ́. you know what láti alẹ́ àná tí mo ti dé ṣá ọ̀rọ̀ tèmi àti délé sọ ó pọ̀ púpọ̀ gan-an so mi ò wá mọ̀ èyí tó jẹ́ ń bẹ̀ ìwọ ni kò ṣàlàyé fún mi èyí tó bá fẹ́ sọ. mo ní good news kan fún ẹ. good news. jẹ́ ń wo. ṣe lè guess. má tún jẹ́ ń dọ́pọ̀lọ́ mi láàmú. ókè jẹ́ kí n sọ fún ẹ. I'm pregnant. àní mo ti lóyún. olóyún. àmín mi ò rò pé yẹn jẹ́ ọ̀rọ̀ ẹ̀rín tàbí gbọ́dọ̀ máa fẹ́rin máa fọyàyà sọ́nà. kí ló mean? ó yẹ kó understand ohun tí mo mean now apart from wípé ó mọ̀ pé mo níyàwó lẹ́kọ̀ọ́ and apart from wípé mi ò promise ẹ pé màá fẹ́ lò ní ilé nígbà tó dẹ̀ ti wà ń bí tí mo ti promise ìwọ ọlọ́kàn ara mi pé màá fẹ́ yes agree mo ti fẹ́ fẹ́ nìyẹn but ó dẹ̀ mọ condition tó dùn ní ẹ̀kọ́ wà ó mọ̀ pé òun náà ń wojú ọlọ́run à ń bẹ lọ́wọ́n bá ní ó bá ní sùúrù fún òun díẹ̀ kóun tiẹ̀ lóyún kó for one time lóyún báyìí kí n gbọ́ pé ó lóyún ìjọ kan pínrín kó dẹ̀ ìjọ kejì tí wọn náà dẹ̀ ní tìyẹ ohun tẹ́mi ń sọ nìyẹn. ṣé o mọ̀ pé mi àti àjọ sọ báyìí àbó mọ̀ bẹ́ẹ̀. anyway jẹ́ kí n sọ fún ẹ anything tó bá wọn ẹni kò lè sọ òun sọ yẹn sí àpò ààrẹ èmi ò ní ẹ́fà ṣàbọ̀ṣọ̀ kankan tó ti gbọ́ sórí èyí tó wà nínú mi máa bí. Dóyin má dájà lẹ Dóyin Dóyin. òótọ́ lọ́rọ̀ kí ni kò ní sí báyìí o kí ni mo lè fẹ́ sọ fún ìyá tó wà nílé. a máa ṣe nǹkan o orin irú èwo la wá fẹ́ kọ sí gbẹ̀dú báyìí èṣù mà lágbára kò mà nígbàlà o lórí ìbánitọ́jú ọmọ má bánitọ́jú ọmọ kó dẹ̀ jẹ́ pé oyún ọlọ́run má jà kó jombo èyí obìnrin ló kọ̀ ló lóun ò ní ṣẹ́yìn ó sì lóun ò lè kó kúrò nílé ọkọ òun ọkọ dé wàhálà dé ẹ ṣé màá wá sá kúrò nílé yìí ni ẹ tí ń bá ní kí n sá kúrò níbí ń bọ̀ ni mo ti fẹ́ rówó ilé Olódùmarè o àwẹ̀ mi kù díẹ̀ sí ayé ò gbọ́dọ̀ gbọ́ ayé ò gbọ́dọ̀ gbọ́ ayé ò gbọ́dọ̀ gbọ́ gbanigbani Jésù gbanilà gbanigbani Jésù gbanilà gbanigbani. Ọlọ́run o ṣé n tó wá yẹ kí n fi san dé ọlá lẹ́san rere tó ń ṣe fún mi rèé bọ́mọbìnrin ṣe ń ṣe fún mi tó ṣòótọ́ pẹ̀lú mi ó ń lo inú kan pẹ̀lú mi kò fi igbá kan bọ̀ kan nínú látijọ́ tó ti mọ̀ mí kò mọ ọkùnrin mi mọ̀ ṣóun ló wá yẹ kí n ṣerú eléyìí fún báwo mo ṣe wá ṣe fẹ́ ṣẹnu wí fún ọ. yé Yọ̀mí ti gbọ́ ìṣesí Yọ̀mí fi hàn pé ó ti gbọ́ pé mo ti lóyún fẹ́ lòmíì Ọlọ́run àbórí lára mi ni ikùn mi ò ṣáà tí máa yọ kì í ṣe báyìí sí mi tẹ́lẹ̀ ó fura ó ti fura
àbí kí n lọ jẹ́wọ́ fún un èmi á lọ sọ o àmọ́ tí mo bá sọ báwo ni Yọ̀mí ṣe fẹ́ gbà á má lọ jẹ́wọ́ ara mi fún. a gbọ́ náà ni àmọ́ kò dáa o ohun tí mo fẹ́ fi tán lẹ́sàn yìí ò dáa o. ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin ṣé tí n bá sọ fún un ṣé kò ní kọ̀ mí lẹ̀ ṣé kò ní bínú màá ní ẹlẹ́bẹ̀ wọ́n á bá mi bẹ̀ á gbọ́ náà ni. Yọ̀mí kí ló dé. o ṣú ọ̀pọ̀ wa òkè. No, at all. Are you? mo wà òkè. Are you alright? Yes. Kí ló ń ṣe lókè? Ìwọ ló pè mí. Èmi? Bí ẹni pé mo gbọ́ kó pè mí. O ní lágbọ̀ ìyàwó mi ò pé ẹ́. Mi ò pé and àbò gbọ́n kankan ni. Rárá o, àbí wọ́n gbọ́ nǹkan ni. Pínrín. Mi ò gbọ́ nǹkan. Okay. àti ṣe bàdélébọ̀ léèrè ibi tó ti gbóyún wá ọmọ wa tó sí ni lẹ́nu ó buyọ̀ sí ẹ tí ì rí nǹkan kan wò ó dinú apá kejì sinimá lárinrin Tóyìn Tòmátò ẹ̀kọ́ ojú lọ́nà. ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ṣèwájú ní ká lọ àbọ̀nà ọlọ́run ọtún àwọn òsì aláǹtakùn díjú aṣọ rẹ̀ owó kan. Òyò àwọn ti kọjá lójú ọ̀nà òde kìkì lójú rìkìkì kí ni ká ṣe àdániwáyé aṣẹ̀dá òní ìrètí ọ̀rọ̀ kì í tóbi kákọ́ rẹ̀ kádàrá òṣè kọlá ìgbà ò aláǹtakùn díjú aṣọ rẹ̀ owó kan òun kò yọ àwọn ti kọjá lójú ọ̀nà òde kìkì lójú rìkìkì aláǹtakùn díjú aṣọ rẹ̀. Owó kan òun kò yọ, a ó ti kọjá lójú ọ̀nà, òde kìkì lójú kìkì. Ojú kan ló dúró sí, ó sọ sí ní lẹ́yìn òbúyọ̀ sí, ṣèwájú ní ká lọ àbọ̀nà. Ọlọ́run ọtún àbọ̀ òsì, aláǹtakùn díjú aṣọ rẹ̀. Owó kan òun kò yọ, a ó ti kọjá lójú ọ̀nà, òde kìkì lójú kìkì. Aláǹtakùn díjú aṣọ rẹ̀. Owó kan òun kò yọ, a ó ti kọjá lójú ọ̀nà, òde kìkì lójú kìkì. Ojú kan ló dúró sí, ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí, ṣèwájú ní ká lọ àbọ̀nà. Ọlọ́run ọtún àbọ̀ òsì, aláǹtakùn díjú aṣọ rẹ̀. Owó kan òun kò yọ, a ó ti kọjá lójú ọ̀nà, òde kìkì.